النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. أتقف الله سبحانه وتعالى تتنسى وقول لدادا إلي تمسي الإسلام أترى لكم كي الله أتقرفان محمد صلى الله عليه وسلم ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní àwòkọ́ṣe ilé tó fi ń dájú fún ẹnìkọ̀ọ̀kan wa Ànábì sallallahu alayhi wa sallam bákan náà àtọrọ fún àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith eléyìí tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ tó wà nínú sahihu al-imam al-Bukhari rahimahullahu ta'ala ilé tí Abu Hurairah tó gbà wá. Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé kullu ummati yadkhuluna al-janna, gbogbo ọmọjọ́ mi pátá ni wọ́n wọ aljanna illa man aba, àyàfẹ́ tó bá kọ̀ tó lóun wọ aljanna. àwọn sahaba radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba, ìránṣẹ́ Ọlọ́run tani yóò wà kọ̀ bí tí ó sọ pé òun wọ aljanna. Ànábì fún wọn lésì ó dá wọn lóhùn wípé man ata'ani dakhala aljanna, ẹni tó bá tẹ̀lé mi irú ń tọ́nà ni yóò wọ aljanna. ìyẹn ni pé máa ṣe ó ń ṣe má ṣe ó jìnà sí. wa man asani faqad aba, ṣùgbọ́n tó bá yapa mi irú ẹni ẹni tó kọ̀ irú ẹni yẹn òun ẹni tó gbẹ̀rù gan rí. Àbí Allah subhanahu wa ta'ala ibi tí Ànábì sallallahu alayhi wa sallam tó bá kọ ojú sí ọlọ́mọdé ká kọ ẹ̀yìn síbẹ̀. bákan náà ibi tí Ànábì sallallahu alayhi wa sallam tó bá wá kọ ẹ̀yìn sí ọlọ́mọdé àwọn sọ wípé ibi tó wù àwa nìyẹn láti wá kọ ojú sí ní tiwa. ẹ̀rí ní ìrọ̀lẹ́ ti tòní eléyìí tí a tún mọ́ gbéyẹ̀wò òun náà lè ta ti ń bá bọ́ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn sheikh wa Ash-Shaykh Abdullaah Ali Jabata ta ti ń bá bọ́ tẹ́lẹ̀ ta pè ní Alaye Iruju Awon Olutako Hadeeth, ìyẹn hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ọgbọ́n orí àti ìfẹ́nu. so a rí pé àwọn sheikh wa wọ́n ti ń bá wa bá bọ̀, kódà bá ti fẹ́ tún kọjá ibi tí a dé lónìí, ṣùgbọ́n ọ̀rọ̀ network òun sì ń ṣe bí ó ṣe ń ṣe. pẹ̀lú mo ti sọ ní àárọ̀ alhamdulillah àti yanjú ọ̀rọ̀ network yẹn. so network ta fẹ́ get àti get rẹ̀. so àwọn tí wọ́n bá wa dá sílẹ̀ náà àbí Allah subhanahu wa ta'ala kó bá wa san wọ́n ní ẹ̀san olóore. so àti gẹ́gẹ́ bí láàárọ̀ pátá sí prógrámù ó lọ gẹ́rẹ́gẹ́ ní ìwọ̀nba agbára rẹ̀. so ká bẹ̀rẹ̀ àpàràmọ́ sọ mí ní àárín ọ̀rọ̀ pátá bá ń lọ, wọ́n torí àsìkò tí káwọn bá gbẹ̀sẹ̀ àwọn sheikh wa tí wọ́n bá wa bá ẹlẹ́kẹ̀rin lónìí. so now sheikh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ní àìgbára wa ní àsìkò jẹ́ bá ṣe ń bá a lọ tá ń ṣàlàyé nípa àwọn ahadith An-Nabi sallallahu alaihi wasallam
tó wà nù Sahih al-Imam al-Bukhari rahimahullahu rahmatan wasi'a adé ṣàlàyé àwọn tí wọ́n sọ pé àwọn hadith yìí àwọn kan ló tako Qur'ani àwọn kan ló tako pọlọ àwọn kan ló tako fẹ́ẹ̀nù làwọn mú wa lẹ́sàmpù ẹ̀kọ́ kan ní ìtaba wa sọ ń jọ̀wọ́ asọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ pé ṣé lóòótọ́ ni Imam Bukhari sọ wípé ẹni tí bá ń ṣe haid tí ń ṣe nǹkan oṣù àlebá àlùpọ̀ adẹ̀sọ ìrújú àtàsígbọ́ àti mistake àwọn tí wọ́n tú kẹ́ bá ti sọ rúùlù wa tá ń lò ní pé hadisi kankan kò lè wà sahih kó wà authentic kó tako Quran bá a bá ní kó bá tako Quran ọ̀kan nù mẹ́ta ni inú kó ṣe pé hadisi yẹn ò fẹ́ kan wà sahih àbí kó ṣe pé ó wá sahih atúntùkùtù àbí ká tú Qur'ani ní tùkùtù àbí ká mójú kan ìtumọ̀ Qur'ani so láwọn example tá a ti ń ṣe àti rí bó ṣe lọ ní example ti hadith ìtàṣọ ní ṣe pé Aisha radiyallahu anha ó gbà wá pé Ànábì sallallahu alaihi wasallam Aisha rò pé tẹ́nìkọ̀ọ̀kan wọn bá ṣe haid tánì sọ́sán bá wá fẹ́ farakin yóò pa àwọn láti pé tọ̀ káwọn sábà ń tẹ́ síbi ojú abẹ́ yóò wá farakin àwọn láì bá wọn lò so bó ṣe wà nú Imam Bukhari sì gbọ́ yìí kọ́dà Imam Bukhari tún lo ááyà tó dàrú máwọn lè lójú níbi tó di discourse ní alhamdulillah ìpẹ́ fọlọ́n kó sàlẹ̀ kún àgbóyé fún gbogbo wa lónìí another hadith tá a tún fẹ́ gbé yẹ̀wò ni pé ẹ̀ tún gbọ́ torí pé àwọn kan ń bẹ bóyá torí ìfẹ́ inú ni bóyá torí pé wọ́n sì rò pé ẹni tá a bá ti bá wọn sọ̀rọ̀ Bukhari yìí náà lẹ́sà máa ń dákọ pé a fẹ́ bayé Bukhari yìí jẹ́ lójú àwọn èèyàn láì mọ̀ pé àwọn ni wọ́n fẹ́ kan fẹ́ ba reputation ara wọn jẹ́ wọ́n wá mọ̀ọ́mọ́ wọ́n ń dá sí nǹkan tí ò yé wọn dáadáa wọ́n ń wò pé bá tó bá wọn tóbi lójú àwọn èèyàn ń tẹ̀lé àwọn mọ́sẹ́ wọ́n ń ṣe é sí ni wọ́n ń fòdó ara wọn sí èyí tẹ́tùn gbọ́ ni pé wọ́n sọ fún yín wípé ó wà nínú Sahih Bukhari o wípé Bukhari ọlànàbí sallallahu alaihi wasallam gbogbo òru rẹ̀ báyìí láti ìgbà tó rú bá ti bẹ̀rẹ̀ ìgbà tí ló fi mọ́ àwọn ìyàwó rẹ̀ ní wọn bá lò pọ̀ wọ́n sọ pé sọ bẹ́ẹ̀ ó gbà wá bẹ́ẹ̀ wọ́n wá torí rẹ̀ wọ́n wá ní Bukhari ó ń portray ànábì ó ń fa ànábì hàn bíi pé sex machine ní báyìí sọ́nà nù ó ń fa ànábì hàn pé sex machine ní báyìí pé lódò òyìnbó ọ̀rọ̀ wọn ò correct kẹsí nǹkan ní jẹ́ bá kẹsí nǹkan ní jẹ́ bá ní tán lo sex machine fún yàtọ̀ sí tẹ́nìyàn fẹ́ wí torí tó wí ni pé ó fà náà bí hàn bí pé kò nírò rí mi ju pé kó kàn máa bóbìnrin lò pọlọ ẹni tó bá rí báyẹn tó yìnbó bá fẹ́ describe a sex machine kan ní ń pè yóò ní sex maniac ni wọ́n ń pè ẹ̀pẹ̀ ń kọ́là lọ so wọ́n tán lẹ́gbàá tán wá sọ tán wọ́n wá ní ọ̀rọ̀ yìí bó ṣe gbà wáyìí àwọn ọmọ sọ bẹ́ẹ̀ o ẹ padà ní gbogbo tán sọ yóò sínú hadith o wípé àníṣà sẹ́lá ọmọ báyà àwọn ìyàwó ẹ̀rú àwọn olùpọ̀ láti gbà tó lùgbà tó ẹ̀ títí ilẹ̀ ó fi mọ́ ẹ padà ákàdísì ákà fúnra wa tọ̀ wọ́n wà náà sọ tán wọ́n wà ní ibi tẹ́tì mọ̀ pàdísì yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ó tako Kùránì tọ̀ àwa ní Kùránì ló takà wọ́n náà wọ́n kà ńgbà tán fẹ́ kà wọ́n ńgbà tán fẹ́ kà nígbà tí wọ́n fẹ́ kà wọ́n wá kà wípé ó tako àyà Kùránì bá ṣe kà náà ní sọ fún yín o láì parọ́ wọn wọ́n ló tako àyà Kùránì pé Kùránì sọ pé yá ayyuhal mudaththir qumil layla illa qalila wọ́n ṣe kà yìí kò sí àyà kankan tó tẹ̀lé ra máa nù Kùránì yá ayyuhal mudaththir lẹ́m qumil layla illa qalila kò sí mistake ní lọ́nà ṣe ọlọ́kọ́ sàmójú kò fún gbogbo wa èyí tó ń fẹ́ kà ní yá ayyuhal muzammilu qumil layla illa qalila wọ́n ní hadisi náà takò àyà yìí àmọ́ ẹjá ọkọ̀ wo hadisi wo tàbá wá wò káwò tí àyà náà wò káwò tí hadisi wò káwà wò èwo ló takò ní so that àwọn wípé
àwọn àìmà ní hadith before anything táwọn kọ́ sí gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n há Qur'an kọ́dà ni wọ́n mọ ìtumọ̀ Qur'an wọ́n mọ̀ dájọ́ Qur'an kọ́dà ọ̀pọ̀lọpọ̀ bíbẹ̀ nínú wọn tó pé gan ìmáàmù ní fil qira'at so wọ́n gbọ́dọ̀ wọ́n mà hadith gbọ́dọ̀ tako Qur'an ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ tako wọ́n fẹ́ kan mọ́ kò mọ̀ púpọ̀ nù mọ̀ wọn díẹ̀ ló mọ̀ wọ́n tún wá fẹ́ máa sàkọ lórí tọ́ hadith náà mo fẹ́ kà tó máa kà kásọ̀ túmọ̀ rẹ̀ káwọ́ sọ tako Qur'an lọ́tọ́ gọta kí ni túmọ̀ rẹ̀ ṣe ń tán sì sọ pé wà ń bẹ̀ ló wà ń bẹ̀. al-Imam al-Bukhari rahimahullah nínú Sahih al-Bukhari ó gba hadith yìí wá ó ní haddathana Muhammad bin Bashar wọn bin Bashar wọn là ń pè ní Bundar afẹ́wọn Bukhari qala haddathana Mu'adh bin Hisham Mu'adh bin Hisham ó gbà wá lọ́dọ̀ rẹ̀ qala haddathani abi Mu'adh sọ pé bàbá mi sọ bàbá rẹ̀ ní Hisham ad-Dastawai an Qatada látọ̀dọ̀ Qatada ibn Di'ama as-Sadusi qala Qatada sọ wípé haddathana Anas bin Malik sọ fún wa Anas bin Malik sàbí An-Nabi al-Ansari kana an-Nabiy sallallahu alaihi wasallam An-Nabi tí ká sọ lábẹ́ fún yaduru ala nisa'ihi Ànábì yìí máa ń yípo lórí àwọn ìyàwó rẹ̀ dárísì àwọn ìyàwó tó ní yóò tó tán lórí yóò bá ilé ìlúpọ̀ yóò bá ilé ìlúpọ̀ fi sa'atil wahida mina al-layli wan-nahar ẹjọ́ wọ̀rọ̀ yìí dáadáa ní àsìkò kan lóru àti lọ́sàn ẹwọ́n tó wà ní àdísì ní àsìkò kan lóru àti lọ́sàn kí láwọ́ bá lo kẹ́lùmọ̀ sáà omi ni in tí wọ́n tú sí pé wákàtí kan wákàtí kọ ẹ̀yìn lẹ́yìn lọ̀rọ̀ wákàtí dé pé bàbá pín ọjọ́ sí 24 hours ẹyọ kan nù rẹ̀ tó jẹ́ 1 hour tá ń pè ní sáà ẹ̀yìn lẹ́yìn ni in tí lábá ń pè ní sáà ní táìmù àsìkò kan ó lè kéré ó lè tóbi ó lè pọ̀ adẹ̀yìn tó pọ̀ bá ń ránà lò bẹ́ tó bá Kùránì fẹ́ sọ Suratul Ahqaf níparí báyìí sọ pé ìjọ àti àwọn àbádé tán bá tàwọn máa gbáwọn èèyàn dípò nù sáré ní tí ó máa sọ ní pé lam yalbathu illa sa'atan min nahari ní tí ó rò pé ṣé àwọn lo táìmù kó báyìí ṣé kìí sí pé ẹnu àsìkò díẹ̀ kan láàánú lọ́sàn tí ó mìíràn wákàtí kan so wípé ní táìmù kan tí táìmù yẹn Ànábì sallallahu ń lè bá gbogbo àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ ní táìmù kan lóru àbí lọ́sàn wọ̀húnnà ìdáṣà àwọn ìyàwó rẹ̀ bá ní ìṣẹ́wà ní ṣe ń káyé o wọ́n dẹ̀ jẹ mọ́kànlá ṣẹ́mọ̀ pé bẹ́ẹ̀ bá kọ́gbọ́rù hadisi kí ẹgbẹ̀rẹ̀ fáwọn aládìísì wọ́n mọ̀ tí wọ́n ń ṣe Qatada tàdápọ̀ yìí tó jẹ́ tábìí òun lọ́mọ kí Anas bin Malik ní sọ̀hábí Anas ló kàdí sí fún Qatada nígbà tó wá sọ pé Ànábì níyàwó mọ́kànlá jẹ́ bó ṣe sọ bí ìwárà ìṣe wá ẹgbẹ́ mọ́ kọ́lé tó kọ̀rẹ́ ti ọ̀rọ̀ mọ́kànlá yìí pé mọ́kànlá ní àsìkò kan lóru kò sínú hadisi pé throughout òru o kò sì sínú hadisi Ànábì kankan tó wá sahih pé throughout òru ẹni tó fẹ́ mọ̀ mọ̀ ṣe gẹ́ mo sọ fún pé tó bá jẹ́ kẹ́kọ̀ọ́ fẹ́ mọ̀ mọ̀ jẹ́ káàdìsì tako Kùránì yóò wà smọ́gù kankan sí ibi tán ti smọ́gù wọ́n máa mọ̀ tún eléyìí pé ní gbogbo láti bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ tí lè ó fi mọ́ so that wọ́n fi lè sọ pé ó tako ayé àtàwọn fẹ́ kóòtì kí gbogbo anáwò àtàwátà àlíkà Lárúbáwá àtàwátà àlíkà English kò sínú hadisi pé throughout òru lásìkò kan lóru àbí lọ́sàn bọ́sẹ̀ ìpínlẹ̀ máa sọ ilé ìkópa ìyàwó lè lọ́nà wọn ní mọ́kànlá ní ìrùwáyà ìwé mọ́ sọ fún pé mọ́ kọ̀kọ́ ló kọ̀rẹ̀ Qatada tó wájọ́ mọ́ kí o Anas tó ń jẹ́ tàbí sẹ́wọ̀n pé bọ́lá bá Anas bá ṣe gbọ́ ìyá lẹ́nu ó ní qultu li Anas mo bá sọ fún Anas bọ́n Malik tó yẹ sàbí pé aw kana yutiquhu tí Ànábì lágbára rẹ̀ pé ìyàwó mọ́kànlá sẹ́wọ̀n pé èyí tẹ́yìn ẹ̀rọ ta kọ́kọ́ lọ àwọn fẹ̀ kan béèrè aw kana yutiquhu tó lágbára rẹ̀ pẹ̀lú jẹ́
qala Anas sọ pé sórí ìtòsọ ó lágbára ẹ̀ ìgbọ́dọ̀ tó lágbára ìbẹ̀rẹ̀ kunna natahaddath àmọ́ sọ láàrin ara wa pé ibi táwọn lágbára dé níbi ọ̀rọ̀ jìmá ìbálòpọ̀ annahu utiya quwwata 30 agbára èèyàn 30 ọlọ́run fún ẹwọ tàbí ìṣe ń bí sàbí obìnrin mọ́kànlá láàrin táìmù kan lóru tó lágbára ẹ̀ gbàpọ̀ lágbára ẹ̀ kọ́lù tó lágbára jù bẹ́ẹ̀ lọ tọba àdìsí ṣe wà nù àdìsí yìí kí gbogbo wa wò òun ni àdìsí 268 nù Bukhari Imam Bukhari náà wà gbà wà lọ́nà kí yàtọ̀ sílẹ̀ ó sì jẹ́ 268 nígbà ó gbà wà ní 284 ó gbà wá ní 5068 ó gbà wá ní 5250 Imam Bukhari ti gbà wá tọ́gbà tí Bukhari gbà ní sí ìwà tán tá a bá wo fáwọ̀tábàmà ìsinádì díẹ̀díẹ̀ ẹgbẹ́ níbi ìsinádì yìí ìtarí ń bẹ̀ ní pé ẹni tó jọ ọmọ kéwù Qatada ní tàbí ẹni tó jọ ọmọ kéwù rẹ̀ ń bi ìwáyà yìí ni Hisham ad-Dastawai òun tó ń bá dọ̀rọ̀ ọ̀rọ̀ Qatada yóò dáwọ́ pé mọ́kànlá làwọn ìyàwó Ànábì ṣùgbọ́n Imam Bukhari wá sọ pé wa qala Sa'idun an Qatada Sa'id ọmọ kéwù Qatada mi tàbí Sa'id ibn Abi Aruba tóun sí ìrìnlẹ̀ dáadáa tí húsù ti ẹ̀ dáadáa tóun tún ní mọ́kọ̀ Qatada ju Hisham lọ tó pé òun wà áwọ́fà húsù rẹ̀ mẹ́mórì rẹ̀ ṣe dáadáa ó sì tún mọ́kọ̀ Qatada òun sọ wípé in tí Qatada sọ ni pé inna Anasan haddathahum Anas sọ fáwọn pé tísà níswà pé ìyàwó mẹ́sàn-án ni pé kìí ṣe mọ́kànlá Bukhari náà ló ní ìyẹn kún o ó sì ara sẹ́wọ̀n ní ìsìn ọwọ́ amúrìwáyà wá completely ní hadith 284 ti Sa'id ibn Abi Aruba ló mú wá instead tí ó fi mú ti Hisham ad-Dastawai wá pé torí pé ó náà gba àná kìí ṣe mọ́kànlá ó lè ṣe yọ mọ́kànlá lóòótọ́ mọ́kànlá àwọn ìyàwó Ànábì ṣùgbọ́n àwọn pé tó kọ́kà tó kú ọ̀kan kú méjì ló ti kú Khadija kú Ànábì tó kú Zainab bintu Khuzaimah al-Hilaliyya náà kú so kéèyàn wọ́n gbá láyé Ànábì ó mọ́kànlá lórí bẹ̀ẹ̀kọ́ àwọn ti nóòtẹ̀ àwọn tó bá nóòtẹ̀ kí làwọn wà á ṣe wọ́n àkókè ọ̀dà ṣé Qatada ló sọ ẹjá wà àwọn ọmọ kí o Qatada síbẹ̀ náà sì gbà ó Hisham ló ṣe mistake ìtọ́rọ ọmọ kí o Qatada jẹ́ káyé wá pé mẹ́sàn-án ni Anas takọ̀ wọ́n sọ yẹn èyí jẹ́ alákọ̀ọ́kọ́ bá ti ṣe lọ́dẹ̀ ẹni tó wá rí àdísí wá ní ẹ wò ó wọ́n wá ń fà náà bí hàn bíi pé sex machine ni ìgbé wọn látàárọ̀ látòru báyìí títí tí lè ó fi má àwọn ìyàwó rẹ̀ ní ọmọ bá lópọ̀ yẹ́bọ̀ sàlàyé fún ipò sí ìgbà tí jẹ́ sex machine ìtàpẹ̀ sex machine lọ́dọ̀ òyìnbó ní àwọn tọ́ìsì táwọn àwọn èèyàn jákujàku ń lò àwọn èèyàn tó ṣe wípé ìtọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ọ́ fún wọn lára ọkùnrin ló yẹ kán bá lópọ̀ kán lọ́kọ tí wọ́n wá ń wá àwọn irinṣẹ́ tí wọ́n máa fi stimulate ara àwọn èèyàn wọ́n ń pè ní sex machines wọ́n èpé èèyàn bẹ́ẹ̀ anybody tó ẹgbẹ́ òyìnbó fẹ́ describe ẹ̀pẹ́ alábájá òkò sí ọmọ ju sex lọ báyìí yóò ní sex maniac ni ẹ̀sùnkẹ́tọ̀ òyìnbó bá láàṣọ lóòótọ́ ọmọ kan fẹ́ fi ṣàlàyé fún ikẹ́kùn pé pèbílẹ̀ ìrùn kò kankan lọ́dọ̀ tiwa ẹgbọ́ kò kankan kò jámà kankan alhamdulillah alọ́léèwé ọ̀dá tó yìí ṣe degree nìkan láṣẹ masters lórí sáyẹ́nsì náà láṣẹ lé lórí so gẹ̀rẹ́ nǹkan tí ó sẹ̀ máa fẹ́ máa fa àwọn òyìnbó kan tí ó correct ti tó àwàjẹ ẹjá sọ̀rọ̀ ẹ̀sìn tọ́ so bó ṣe wá wà yìí ẹ jẹ́ kí n wá béèrè pé bájì sí ìṣe wà yìí ẹ jẹ́ ká béèrè pé àwọn issues wo làwọn èèyàn rò pàwọn ní lórí ẹni tó sọ̀rọ̀ yìí tí ò rí sọ òun raise issues méjì àwọn ẹ̀wọ̀n á fi issue kan kún àbí tó jù bẹ́ẹ̀ lọ táwọn sára ìgbé ó yẹ kẹ́ ẹ raise ilé iná ẹ̀ raise òun rẹ́sẹ̀ wípé kí ló dé tó pé ń tẹ́ sọ nípa ní sọ̀sá ò nílò rí míì jùgbọ́ àwọn ìyàwó náà ló sì máa bá sùn lọ ní ọmọ bá ló gbọ́lọ lóru pé tọ́lọ́run àwọn ìjọba ọkọ̀nù ìkejì òun ni wípé ẹni throughout òru ànábì bá ọlọ́pọ̀ tọ́lọ́ sì sọ pé ó sọ bá ànábì pé ìwà ànábì pé yáyọ Muzammil ìwà ànábì tí ó dá sọ búra rẹ̀ tó ń sọ pé zammiluni ẹ̀dásọ́gbùnmí
qumi layla dìde lóru ayé àwọn ẹni ẹ̀fẹ́ káàkiri mọ́ sọ pé ó sì wọ́n sì ká ṣùgbọ́n tọ̀ kápá akọ̀rẹ́ kí wọ́n ní tó bá ipá bá àwọn tú pé gbogbo òru ni wọ́n á ní tọ́lọ́ ní kánábì táwọn pẹ́ nábì ìmọ̀ dìde lóru ni ó mi pé lójú èyàn fi tako Kùránì àbí awálẹ́lẹ̀ kẹta tó ẹ̀kẹ́ ìfikún tó gbóǹgàn ló pàtàkì jù ó ní pé ẹ̀kẹ́ sọ fún wa pé Anas bùnú Málíkì ní ń béèrè bàbá rẹ̀ sọ̀sán àti báwọn ìyàwó rẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán ló pọ̀ ṣé òun jẹ́ ìyàwó ni kò ní bóbìnrin ni ó sọ ìgbèrè kiri information ṣe ń tẹ̀lé ànábì wọlé ni èyí ń gẹ́gẹ́ lẹ́ẹ̀kẹ́ béèrè ìgbé ayé tẹ́sí mọ̀ fẹ́ parọ́ ni ó kìí ṣe pé yẹ́wọ́ ànábì ní fẹ́lẹ́ yó ẹni tí ń bọ̀ ẹ́sẹ̀ ànábì sọ́kùn náà ni wọ́n tẹ̀lé ànábì tí wọ́n yára kan tí wọ́n yára kan tí wọ́n yára kan bọ́ọ̀ ló ṣe mà èyí ń gẹ́gẹ́ lọ ẹ̀kọ́ jà kọ́kọ́ ìwọ́sẹ̀ yìí tẹ̀lẹ̀ kan ó mú àyè ní ṣe ìtukùtù lẹ́tú ọ̀tọ́ sì tọ́ yóò sì yanjú láìpẹ́ ibẹ̀ ló gbọ́ lọ ṣe eré èyí tí mo ló pàtàkì ní sí Imam Bukhari rahimahullah ó ti ánsá question ọlọ́pọ̀ kẹmọ̀ Bukhari ya man hada bihi maj'alni kamithlihi ya man hada bihi maj'alni kamithlihi fi nasri dinika mahdan ghayra maftuni fi nasri dinika mahdan ghayra maftuni fi nasri dinika mahdan ghayra maftuni Ọlọ́run ìwọ tó fi Bukhari àti Muslim fi gáìdì àwọn èèyàn sẹ́sìn Ibn Hazm sọ pé ij'alni kamithlihi jẹ́ kí n rí bí àwọn méjèèjì níbi gíní fi nasri dinik ibi ríran rẹ̀ ṣe mahadon purely wẹ́rọ̀ maftuni tí náà ní bá mi mẹ́ tí ní máa sọ nǹkan tí ò lẹ́rì tí ní rí ẹ̀rí látọ̀dọ̀ látòjíṣẹ́ tí ń wí nǹkan mi tí ní nífẹ̀ẹ́ náà tí ti reject ọ̀rọ̀ látòjíṣẹ́ tá a bá wo bí tí mọ̀ Bukhari ti mú hadisi wa báàbù tó ti mú wa gẹ́gẹ́ bí mo ṣe sọ kí n tó answer question ìmú ní àti raise question mélòó mẹ́ta méjì làwọn raise àwọn afẹ́yọ̀ ọ̀kan kan átùn afẹ́yọ̀ ọ̀kan kan àwọn raise wípé kí ló dé tá a fẹ́ dìbìtà náà bìbí pé bọ́yá pé kò mọ̀ ju sẹ́ẹ̀sì lọ wà ìkejì òun ni pé wọ́n ní àdéhùsọ̀sán bá wọn ìyàwó rẹ̀ ló pọ̀ túrọ̀ tó rú tó sì takò tí Kùránì wí ọ̀dì méjì àwọn ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀ bá béèrè pé ìyẹn Anas ní sẹ́ wá ń gbà wá ibo ní Anas ti rí information ní ṣé ń tẹ̀lé ànábì wọlé ni ẹ̀yìn wá important ẹlẹ́ẹ̀kẹrin tẹ́wà fi kú bí ọ̀dá irú àdísì kí láǹfààní ẹ̀ ẹ̀mọ́ ń sọ yóò ná pé kí láǹfààní ẹ̀ pẹ̀lú gbọ́lọ̀ gbogbo ẹ̀ láhàsá pé bóò ni àdísì yìí tó bá wọ́n tí mọ́ Bukhari ti mú wá báàbù tó fi sí báàbù pétọ̀ tọ́píìkì àdísì yìí ó pè ní báàbù tó ń fẹ́ sọ pé ní tó ń fẹ́ sọ ń báyìí àwọn àdísì tó ń fẹ́ sínú ẹ̀ ìdájámàá bẹ́yàn bá bára ìwò yàn lòpọ̀ nígbà tó bá lòpọ̀ tán tára rẹ̀ balẹ̀ tó emit sperm tó release fún màáda ó tún wá fẹ́ tún bá lòpọ̀ ṣé yóò nídìí àti wẹ̀wẹ̀ náà àbí kò ní wẹ̀ ṣé ó lè ṣe alákọ̀ọ́kọ́ tán kó continue pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì láìwẹ̀ àbí láìsàrọ̀lá òun fẹ́ sọ tó fẹ́ sọ pé ó wá gbé wàmán dáwọ̀ alànìsá ihe fi muslim wahid àtẹ́ tó ṣe pé nísìn gbogbo àwọn ìyàwó rẹ̀ ó bá wọn lòpọ̀ ìwẹ̀ kan náà ló wẹ̀ ìwọ rí pé Imam Bukhari ti sọ tó ń fẹ́ fàdí ṣe fún kìí dẹ̀ ṣe gbogbo wa náà láti nídìí àtẹ́ tó níyàwó kan àtẹ́ tó ní méjì àtẹ́ tó ní mẹ́ta bẹ́ẹ̀ kó níyàwó kan bá ní mo bá yàwó mi lòpọ̀ lẹ́yìn ìgbà tí mo ṣe tán mo tún fi pé àmọ́ tó fẹ́ ṣe sí so nídìí kó wẹ̀ kó tó ṣe ní àbí kó sálù àlá àbí kò nídìí ó bá wọ̀lọ̀ tí mo bá níyàwó méjì ṣé tí mo bá bákan lòpọ̀ tán tí mo ṣe tán tí mo fẹ́ bá mi lòpọ̀ nígbà kó bìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni só nídìí kí n wẹ̀ láàrin ni àbí kí n sàlọ̀ láàrin ni àbí mo lè continue bẹ́ẹ̀ Imam Bukhari sọ pé báàbù ni fún wọn tó ń béèrè kí láǹfààní rẹ̀ èyí ò já ń sà fún ọ bó bá wá ní kí ni wọ́n rẹ̀ bí iṣẹ́ àgùtọ̀ kó wá farabalẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé mọ̀ Málíkì láńtẹ̀ ní àbíkò ni ẹni kò bá rí ló fẹ́ dẹ́ ìsìn rú ẹgbẹ́ Málíkì ń jẹ ọ̀hún jẹ ẹ lóhun lẹ́fẹ́ tẹ̀lé ẹ máa gbọ́ o Imam Malik rahimahullah nínú mọ́ta Imam Malik mọ́ta kaná tẹ́bá wọ hadith 123 lẹ́yìn hadith 123 Imam Malik ṣe báàbù jami ghusl janaba báàbù tó ń fẹ́ sọ ń pa gbogbo nǹkan tó bá pẹ̀lú janaba bẹ́
ni Imam Malik sọ lẹ́yìn ìgbà tí Imam Malik wá mú hadith 123 tán ó wá kọ masala wọn bẹ tí yára lè fi sọ pé wàsú ìlà Malikun wọ́n bí Malik ọgbọ́rù wọ́n bí Imam Malik ta láǹtẹ̀lẹ̀ àrọ́jùlẹ̀ nípa ọmọnìyàn kan ọkùnrin láwù niswatun wa jawari ó láwọn òyàwó ó sì tún láwọn ẹrú tí wọ́n ṣe ìyàwó tí ń bá wọn náà lọ́pọ̀ aliyatọ̀ òhun jami'an só lè bá ogun wọn lòpọ̀ lẹ́ẹ̀kan ó kò lọ́dọ̀ kankan kó bọ́ sí kan qabla an yaktasila kó tó wẹ̀ so kó fi lè mọ̀ pé ìwọ tí wọ́n sọ wípé bóyá Bukhari ló fi àwọn poison sínú tíra tiẹ̀ tó ti fi pamọ́ síbẹ̀ tẹ́ẹ̀sì ní Málíkì lẹ́fẹ́ ń tẹ̀lé ó wà nù mọ́ta gbogbo nǹkan téèyàn bá fẹ́ ṣe nínú ẹ̀sìn èèyàn làwọn sàhábà ni wọ́n bá wa keep information látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé wọ́n fi mọ́ Málíkì pé ẹni tó níyàwó ó sì tún wá láwọn ẹrú náà kọ́ só lè bá ogun wọn lò papọ̀ lẹ́ẹ̀kan okòlọ́dọ̀ kan qabla an yaktasila kó tó wẹ̀ faqala Imam Malik sọ pé la ba'sa bi an yusiba rajulu jariyatahu qabla an yaktasila kò sí láìfi la ba'sa an yusiba rajulu jariyatahu kò sí láìfi kọ́mọ nìyàn kó bá àwọn ẹrú rẹ̀ tó yẹ ṣe yàkó kó bá wọn lò pa méjèèjì láìwẹ̀ ọbẹ̀rú kan lò tán láìwẹ̀ ọ̀tọ̀bẹ̀rú kan lò òpínà Imam Malik ní sọ yìí o mo kàn fẹ́ fi prúfù pé kó mọ̀ pé ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ dáadáa before Bukhari àwáwí làkàn ṣe láìwòwé làwà ń ṣe àìwòwé àìfẹ́ kan wádìí nǹkan ká tó sọ̀rọ̀ tó bá ti rò púpọ̀ yà àwọn mọ̀mú làwọn tán gbọ́ wa Imam Malik lọ́pọ̀ tó bá pé ẹrú méjì balẹ̀ ó fẹ́ pé ẹrú kan fẹ́ bá lọ́pọ̀ lẹ́yìn yóò bọ́ sọ́dọ̀ ẹrú mi ó lè ṣe láìwẹ̀ fàámà nìsá wal hara'ir àmá àwọn obìnrin tó jọmọ lóàbí fàyókọ̀ akọ̀ òun fi pé kò dáa tó an yusiba rajulu al-mar'ata al-hurra fi yawm al-ukhra kí èkọ́bàkùnrin kó báyàwó rẹ̀ tó jọ ọmọlúàbíbìnrin kó bá lòpọ̀ níjọ́ tẹ́lẹ̀ kejì dàbí ìjọ́ tó yẹ pé òun ló yẹ kó bá kó sún ọ̀dọ̀ ilé kó tún wá bá ọmọlúàbí kejì náà lòpọ̀ èèyàn níyàwó méjì ìjọba ìlú yẹ kó wà lọ́dọ̀ lágbájá kó rí pé yóò tún wá bá ilé ẹ̀ náà lòpọ̀ ń jọ ń kọ́ àmọ́ kó pé an yusibul jariyata kó lẹ́rú méjì kó wá bẹ́rú lòpọ̀ fún mọ̀ yusibul ukhra yóò tún wá bá kejì náà lòpọ̀ wa huwa junubun tó sì ní járábà tàbí. An-Nabawiyyah Ad-da'watu An-Nabawiyyah. tó bá sọ pé kí láǹfààní rẹ̀ lásọ fún èèyàn lè níyàwó ẹyọ kan tó bá lòpọ̀ tán after some time kó tún fẹ́ bá lòpọ̀ again só ní láti ìwẹ̀ kó tó ṣe ẹ̀kejì àbí yóò sàlùwàlá àwòlẹ̀ continue ó níyàwó méjì ọbẹ̀lẹ̀ lòpọ̀ nísìn kó tó bá kejì lòpọ̀ só ní láti ìwẹ̀ kó tó bẹ́lẹ̀ kejì lòpọ̀ tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí ìyàn kí ni ìdájọ́ yìí tọ́ kí ni Imam Bukhari wá fẹ́ èyí ò jẹ́ ánsà pé kí ni ìwúlò rẹ̀ ayé rẹ̀ padà tó mọ̀ ìwúlò rẹ̀ náà mọ̀ tọ́ pẹ́ṣà aláwọ̀kọ́ tí mo lóòrò kọ́kọ́ pàtàkì ó ní pé bóò ní Anas ṣe mọ̀ ọ̀rọ̀ rẹ̀ àbí nígbà tánà ṣe ṣe ìyàwó kéré ṣe fámílì Ànábì lóòótọ́ ìmọ̀ ṣe bọ̀rí sànáyì àbáṣẹ́ tó máa ṣe bọ̀rí tẹ́lẹ̀ pé tó máa ń gbé lẹ́yìn náà ni Imam Bukhari wá answer question kọ́nà kí Imam Bukhari ṣe rí báàbù tí mo sọ pé Imam Bukhari tí mo pé báàbù pé bẹ́yàn bá bóbìnrin lòpọ̀ tó wá fẹ́ padà tó tún fẹ́ tún bá lòpọ̀ tó ti sọ̀hún the first hadith tí Imam Bukhari wá bẹ́ hadith Aisha lọ́kọ́ wọn tí fi ń sọ fún ọ pé wáò ó lè béèrè pé bóò ní Anas ṣe mọ̀ Aisha náà sọ rí the first hadith tí Imam Bukhari lọ́kọ́ wá hadith Aisha ọlọ́mọ akẹ́ Imam Bukhari so ìwọ́n tó lọ́wọ́ gbá gbọ́ọ̀bẹ̀ tẹ́lẹ̀ mà Imam Bukhari pé ibò bá rò ìwọ́sà àti wà ní Aisha àwọn ìyàwó Ànábì náà máa ń sọ fún ẹmọ gbọ́n tí Imam Bukhari hadith àbádìí mo kà ní sọ pé 268 ni tẹ́bá wà ní 267 kóhùn ní the first hadith òun ní pé èyí ò ní the first problem tí Imam Bukhari kọ́kọ́ sọ tó mọ̀ fẹ́ béèrè Imam Bukhari sọ pé haddathana Muhammad bin Bashar qala haddathana ibn Abi Adi Muhammad bin Ibrahim ibn Abi Adi ويا بن سعيد عن شعبة عن إبراهيم بن محمد بن المنتشر عن أبي قال
dhakartuhu li Aisha mo sọ ọ̀rọ̀ yìí fún Aisha Imam Bukhari padà ṣàlàyé kí ni wọ́n sọ kí ni ọ̀rọ̀ wo ló sọ fún Aisha Abdullaah ibn Umar radiyallahu anhuma ní sọ fáwọn èèyàn pé bí èèyàn bá fẹ́ gbé ara mi hajj àbí umrah sẹ́mọ̀ para nǹkan táìsí ní ara mi gbé tẹ́ẹ̀bá ti bá sọ ara mi yóò gbọ́dọ̀ ló lọ́fíńdà tọ́ wọ́n wá bí ibùdó náà fún ẹ̀kọ́ tẹ́ tó bá ikú bá ti wá fi lọ́fíńdà sára kọ́ kò mọ́ lọ́pọ̀ ẹ̀gbọ̀ tó lọ́jà tó ara ẹ̀ tí wọ́n ń já fi kán lọ́fíńdà ti wà ń bẹ̀ tí wọ́n ń já fi kán tó wá lẹ́wàá gbá sọ ara mi lẹ́yìn ìgbà ńkọ́ yóò lọ léwẹ̀ dànù ní ibùdó ọmọ rẹ̀ wí ni wọ́n wá bí Aisha ni wọ́n bí Aisha al-Muntashir ló bí Aisha faqalat Aisha ni yarhamullahu Aba Abdurrahman ọlọ́n kó kẹ́ Abu Abdurrahman yóò jábọ̀ lábìnrin ọmọ in sọ fọ kuntu utayyibu Rasulullah èmi ni mò ń mọ́ fi lọ́fíńdà sánàbì lára má fi lọ́fíńdà sí lọ́ta tó wẹ̀ tán tó mú fi lọ́fíńdà sí fayatufu ala nisa'ihi àwọn ìyàwó rẹ̀ yóò bá wọn sọ lópọlọ so ẹgbẹ́ ayé yóò bá wọn ìyàwó yatufu ala nisa'ihi yóò wá bá àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ lọ tó bá bá wọn lòpọ̀ tán tàbí yóò wẹ́ summa yusbihu muhriman yóò wá dáàrọ̀ ọjọ́ kejì ó ti ara mi yóò bá sára mi láàrọ̀ ọjọ́ kejì yandahu tiban tó pé òórùn lọ fi ń dà tóun ṣe sí lánàá yóò sì tún mọ́ jáfíkà èso èyí tó abúlábùnú mọ̀ sọ kò rí bẹ́ẹ̀ èyí tá àfẹ́ kéèyàn ṣe ni pé nígbà tó bá ti bẹ̀rẹ̀ ara mi kó mọ́ tún bẹ̀rẹ̀ sí lọ fi ń dà mí tó ti lò tẹ́lẹ̀ tí wọ́n ara ẹ̀ kò sí àìsàn ló sọ pé fẹ́yà tó fún àlàní sáàbì yìí yóò wá báwọn ìyàwó rẹ̀ lò pọ̀ lọ so Aisha ń sọ báyìí ṣe ń sọ àwọn èèyàn ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ báwọn á gbọ́ Anasi náà gbọ́ so question alákọ̀ọ́kọ́ pé bó ló ṣe mọ̀ bó ṣe mọ̀ náà òun wá ní Imam Bukhari fi ṣe the first hadith níbẹ̀ torí pé kí ló fẹ́ lò fún ó wà bẹ́ẹ̀ pé ẹni tó ṣe pé ó go through ó báwọn ìyàwó rẹ̀ lò pọ̀ ní ìwé ẹ̀yọ̀ kan ó fi ṣe báwo tí àwọn Aisha náà sì sọ ó sì pọ̀ dáadáa lọ́nà tó pọ̀ so bó bá sọ pé Bukhari ń parọ́ ni torí pé bò ní Anasi ó sì mọ̀ ìyàwó Aisha ti sọ fáwọn èèyàn yàn táwọn èèyàn kọ́dà ẹni tí ò tó Anasi gan mọ̀ torí ẹni tó tàbílì lọ́wọ́ tó béèrè lọ́wọ́ Aisha kìí tẹ̀kẹ́ sọ̀hábà ká tó wá sọ Anas fún ọmọ ní torí pé àwọn sọ̀hábà mọ́kiri àwọn ìyàwó rẹ̀ ń sọ fáwọn èèyàn òun ní Qatada fi ń bí Anas pé tó lágbára rẹ̀ kọ́dà àmọ́ ń sọ lára pé bí tó lágbára dé ó lágbára ọkùnrin 30 kì ní ẹ̀wùlẹ̀ ó fọ́ kálá àwọn sàbẹ̀ wọ́n gbọ́ information lọ́dọ̀ àwọn ìyàwó àná gẹ́gbó yìí ṣe pé tẹ́ ẹ bá rántí àdísà àwọn mẹ́ta tán sọ pé àwọn fẹ́ wo bóòlù àní ìṣeéṣe bá dá bẹ́ẹ̀ ta ni wọ́n lọ bá àwọn ìyàwó àná so ìwọ òfẹ́ kan béèrè ilé Imam Bukhari tí ánsà rẹ̀ tọ̀kínú jẹ́ ánsà ìwọ ánsà fún pé bóò ní áná ṣiṣẹ́ mà Imam Bukhari tí ánsà rẹ̀ tọ̀ ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì táwọn sọ pé kí ló dé tẹ́ wá dìpíktì Ànábì bí sex machine bẹ́ẹ̀ ṣe sọ táwọn pé kìí sí tó ẹgẹ́ wínú pípẹ́ lọ́tẹ́ bí sex maniac a ní òkè tẹ́ ní bóyá Ànábì ní ìsìn tó bá kọ́ lọ́dọ̀ ìyàwó kan kí ó bọ̀ sí ìyàwó kan a ní ẹni tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí question táwọn kọ̀ọ̀kan bí òun ni pé sóun gbà pé ó fẹ́ kan tó fánú sọ̀sọ́là kó ní àwọn ìyàwó tó ní àbí èyàn ni àbí èmi ò gbìyànjú àkọ́kọ́ ṣé ìwọ gbà páwọn ìyàwó tánàbí ní òun só tọ́ fún láti ní bó bá ló gbà good and fine bó bá ló gbà àbí ìwé àdìkìfèrí torí wípé kó làgbé ìwé àdìkìfèrí tó wáyé bá lóhun ọ̀gbà Kùránì sọ fún wa Suratul Ahzab yìí Quran 33 tẹ́bá bẹ̀rẹ̀ láti 50 àti 50 láti 50 dé 52 wà ní yá ayyuhan nabiyyu wà nabi inna ahlalna laka azwajaka allati atayta ujurahunna àwọn ìyàwó rẹ̀ tó wà lọ́dọ̀ ẹni tó fún wọn ní sàdáàkì àṣẹ wọn lẹ́tọ̀ fún ayà Quran ni inna ahlalna laka azwajaka allati atayta
allati ataytahunna allati atayta ujurahunna ìbáyìí náà ni àwọn obìnrin tí wà nẹ́bí fún ní sàdáàkì wọn àṣìlẹ́tọ̀ fún àwọn ìyàwó rẹ̀ ọlọ́run lóhun sí lẹ́tọ̀ fún so ṣé ń gbà tá a bá jẹ́ mùsùlùmí tá a ka ilé inú àyà Kùránì àwa ló yẹ ká máa fèsì fẹ́ tó bá ní kí ló dé tánàbí yìí fi wá níyàwó tó pọ̀ báwọn àwa ńlá ní ìdíká fèsì kí ló dé tí mùsùlùmí rẹ̀ tó máa sọ wípé ẹwà dìpíktì ànábì bíi wípé kò mọ̀jọ́ lóbìnrin náà ọlọ́run fa ẹ sọ pé òun ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn ìyàwó tó ní ọlọ́run wá karú àwọn ìyàwó tó lè ní ọlọ́run wá sọ fún wa ká olùsíbáì àmì olùsíbáì ọlọ́run wá ní sórí ń tàṣọ wọn o pé kọ́dà bàbá lóbìnrin kan tó dé tó lè òun gbéra àwọn ogun wa ànábì láìsan sàdáàkì tí wà ànábì bá fẹ́ fẹ́ olífẹ́ khalisatan lak ìwọ nìkan ló wà fún o min dunil mu'minin kò sí fáwọn obìnrin yòó ọlọ́run wá ní qad alimna ma faradna alayhim fi azwajihim wa ma malakat aymanuhum àwọn ọlọ́run bá mọ nǹkan tá a ṣe lọ́rọ̀ èèyàn lé wọn lórí nípa àwọn ìyàwó wọn àtàwọn ẹrú wọn pé lédè ìyàwó táwọn lè fẹ́ àwọn ọlọ́run bá nù lédè tó tọ́ fún wọn àsìkò ti tiẹ̀ dé ó yàtọ̀ likay la yakuna alayka haraj ọlọ́run kò fẹ́ fi ìfúnpinpin mọ́ lọ́rọ̀ ìyàwó gbogbo wọn fẹ́ wọn wa kana Allahu ghafurur rahima ọlọ́run aláforíjì náà wọ́n ní kẹ́ni ọlọ́run wá dúnlẹ̀ so dáwọn ìyàwó ní ìsìnbá ti kàwọn àwọn dílò fẹ́ tóbi tó lè fẹ́ bó ṣe léyìn ọlọ́run wá ní turíjì man tasha nínú àwọn ìyàwó mi tó bá wọ̀ ọ́nà ọgbọ́gbẹ́ ìwọ sún sẹ́yìn àfẹ́ bá ọlọ́pọ̀ turíjì man tasha minhunna nínú wọn pẹ́pẹ́ fẹ́ wọ̀ wà tó wí ilayka man tasha èyí tó bá wọ̀ ọ́nà wọn kó wọ́ mọ́ra lábájá máa súnmọ́ tó bá lẹ́yìn ọ̀tá wà wọ́n lè tàwẹ́ ìtàmì mọ̀nà àzálítà ẹni tó bá fún ọ̀tọ́ tó wá fẹ́ wà nínú ètò sọ pé kó tún sáyẹ̀ tẹ́fẹ́ wọ́n náà tún pàá wà ẹ́ tó tún fẹ́ wà fàlájù náà àlè kò sí láìfìlà ayé ẹni tó bá fẹ́ takò àdísì wọn ayà ilẹ̀ kọ́kọ́ takò pé ọlọ́sìn sọ pé olùsúnmẹ́lẹ̀ wọ́n súnmẹ́lẹ̀ wọ́n kò fẹ́lẹ̀ ìfara wọ́n lè kò fẹ́lẹ̀ sẹ́yìn ti pé ayà Kùránì ni mo rò pọ́rọ̀ tó sọ ibi tó ẹkú ti bẹ̀rẹ̀ ní ìyàwó ti ṣe gbọ́rọ̀ ẹyin súnmẹ́lẹ̀ ìwọ́n súnmẹ́lẹ̀ ní Kùránì ni sọ bíbí gbogbo òjòrò obìnrin ẹ̀yìn súnmẹ́lẹ̀ ìdúlé sẹ́yìn takò ayà ń káwọn tó sì Kùránì ní sún ilé yìí o Suratul Ahzab lọ́la lọ́jọ́ Quran 33 verse 50 to 52 irú ayà yìí sẹ́ ó yẹ kéèyàn sọ pé àhìn alóde tọ́lọ̀ wọn sọ báyìí pé turíjì man tasha ìwọ ànábì ẹni tó bá wù ọ̀nà ọkọ̀ òpétọ̀ ìwọ sọ sẹ́yìn àníbọ̀ wọ́n tún wí ilayka man tasha ẹni tó bá fẹ́ pọ̀ tún fún àwọn ọmọ wọ́n wọ́n ni tàwẹ́ ìtàmì mọ̀ àzàrìta ẹni tó bá tó fẹ́ wá ní wọn ní ẹ̀ tó ti yẹ ẹ̀rọ fún tẹ́lẹ̀ pé wọ́n tún lọ́wọ́ ọlọ́ni fàlájù náà àlẹ́ kò sí láìfi lórí ẹ̀ tán níjọ́ tí ẹ̀ ń tí èsè mùsùlùmí bá pọ́ǹtì ayà yìí fún wọ̀ ìwọ tí wọ́n lánàá Mr. Salam kò mọ̀ ju ọ̀rọ̀ sẹ́ẹ̀sì lọ tẹ́ ń sọ bẹ́ẹ̀ kí ni àlàyé tiẹ̀ fún ṣe bẹ́ẹ̀ wà ní mùsùlùmí ekilari tọ́lá wọn sọ̀rọ̀ pé ìyàwó kan wáfílẹ̀ ọ̀rọ̀ ìyàwó tá obìnrin ọlọ́run ní dálíkà àdínà kó ṣe báwọn òun ló súnmọ́ an taqarra a'yunuhunna kójú wọn fi tutù kí ni wọ́n dùn wala yazanna tí wọn ò ní bàjẹ́ wa yardayna bima ataytahunna tí wọ́n sì yọnu sí nǹkan tó fún gbogbo wọn Allahu ya'lamu ma fi qulubikum ọlọ́run ọba ọmọ tó wà lọ́kàn yìí wa kana Allahu aliman halima ọlọ́run ọba onímọ̀ ni ọba onísùúrù lẹ́yìn rẹ̀ kọ́ ayà tó tẹ̀lé pé tọ́ lẹ́yìn gbogbo àwọn ìyàwó tàbí kó ṣe yìí ní tí ó ayà mi tẹ̀lé pé la yahillu laka an-nisā'u min ba'd kò tọ́ fún ọmọ kò fẹ́ yàwó lẹ́yìn rẹ̀ wala tubaddala bihinna min azwājin kò gbọdọ̀ tún pàrọ̀ àwọn ìyàwó tó nímọ̀ fúláàtì pé walaw a'jabaka husnuhunna kódà bó o bá rọ́bìnrin míì tó ní pé bíútì rẹ̀ wá ó wù ọ́ ṣẹ́fẹ́ kọ́ra ní sílé ibi kọ́ra ní sílé ẹ wá fẹ́ dọ́pọ̀lọ́ àwọn èèyàn rú torúkọ ẹ sáà fẹ́ pàmò Bukhari níjọ́ tẹ́ tí èsè mùsùlùmí bá káyẹ̀ lè fẹ́ yìí tó ní tó ikú wọn á tì sí pé ó ń ṣe pé Kùránì tí yín sí máa sọ̀rọ̀ ń pa ọ̀nàbì yín pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ní àga kí lè sì tí
Ògùnrán ṣe wà ní nǹkan sọ. Kí lẹ́yìn kí ni wò wí? Ilé yẹn náà. So fún wọn tó ń sọ bẹ́ẹ̀, ìwọ gẹ́gẹ́ ló láti rí sí wa. Torí gbogbo àná làmà kọ́ lọ́wọ́ bá ṣe ẹ̀tọ́ òṣèlẹ́tọ̀ fún Ànábì sọ̀sọ́lá pé kó lè fẹ́ ju ìyàwó tí àwọn ọmọ nílé fẹ́ lọ. Bọ́lá sì mú ó kọ àwọn ìyàwó rẹ̀. Tọ̀ sí pẹ́ṣẹ̀ tó máa ń wí ni pé tó bá ti wá fẹ́ wọn o kó yàn kọ́ wọn sínú ilé ni. Àbí wò mí? Ọlọ́run ló ṣe lè ṣe lẹ́tọ̀ fún yàkẹ́ ìfẹ́yàwó. Ìwọ sọ fún pé wọ́n ti bí tẹ̀bí size machine. Ọlọ́run sì ń túlẹ̀ nígbà yìí bó bá wù ọ́ owó tó bá wù ọ́ mọ́ra tó bá wù ọ́ o ti bí ní ó bá rí wọ sẹ́yìn bó bá wù ọ́ èyí tó tún mú bẹ́ẹ̀ bí. Ṣé tá a bá bira wa ní ìsìnkú tó bá níyàwó kan tó bá ní méjì tó ní mẹ́ta tá a bá bí wá pé ṣé ó tọ́ fúnrú ẹni ìyẹn kó bá gbogbo àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ níjọ́ kan ṣé anásà mi tàbí so àmọ́ àwọn tí wọ́n sọ̀rọ̀ ìwọ̀n mọ̀ sọ sẹ́mọ́ tán fẹ́ ṣe wọ́n fẹ́ mọ̀ tú hadith lọ́nà tí ó fi takò áyà kìyàmù lẹ́yìn kíkan fẹ́ mọ̀ tún pé tọ̀ ẹ̀rí ọlọ́sọ̀ bá ní sàṣọ́lá tẹ̀ wọ́n ṣe léyìn yóò dìde kí òróòrùn látàárọ̀ láti ìgbà tó ń bá ti bẹ̀rẹ̀ láti tí ló fi mọ́ àmọ́ ilé ìwọ̀n ọlọ́pẹ́tọ̀ àwọn ìyàwó nígbà sọ àkọ́kọ́ tẹ́bà sọ fún pé bí hadith yẹn kò sọ́rọ̀ pé látàárọ̀ dalẹ̀ lásìkò kan lóru 1 then 2 ẹgbẹ́ gáwà lọ síbi tí àyà sọ orí ò wá gbọ́ nísìn ó ti hàn bí hadith wípé lásìkò kan lóru àbílọ́sàn kò sọ pé gbogbo anybody tó bá lè rí imú wá nínú Bukhari pé Bukhari gbà àwọn apá ní sọ̀sọ́lá láti gbà tó rù bá ti bẹ̀rẹ̀ dìgbà tí lè ó fi mọ́ àwọn ìyàwó rẹ̀ ní mọ́ ń bá lòpọ̀ kó mú wá èmi challenge rẹ̀ kí ni àyà wí àkọ́kọ́ ní mo kọ́ fẹ́ point out pẹ̀lú àyà tẹ́ni ìkọ́kọ́ lù náà òun ni pé fẹ́ni tó bá ṣe wípé ó bá sì wádìí tí ma sì yé yá àjọ àlùmọ̀sábìlù tá à ń kóòtì kúmi layla illa qalila kí n tó tù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú mọ̀ àwọn àfá òní tafsir ṣé súrà yìí ṣé Madina ni Madaniya ni àbí Makíyà ìwọ náà lè chẹ́kì rẹ̀ ó rí Makíyà ni Makíyà ni pé súrà yìí Mákà ló sọ̀kalẹ̀ àti bí àyà méjì mẹ́ta kan táwọn oní olóòrùn tó rán ní fàbí Madina ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Mákà ló sọ̀kalẹ̀ tó pẹ́ ṣàtẹ́mì ọkọ̀ bí ọ ni pé ìyàwó mélòó àbí ní Mákà so àwọn ní research náà ló bá sú pé ànábì sọ́kọ́ wọ́n sì sọ pé wà ànábì kómi layla illa qalila ayà tó ẹ̀ka yìí tẹ́ẹ̀fẹ́ ká gọ́sẹ̀ ẹ̀ká ọ̀tọ̀lẹ́ tẹ́ẹ̀ká àmọ́ tẹ́ẹ̀fẹ́ ká yíya lẹ́nu dáfún lẹ́yìn ká sí kìí bẹ́ àmọ́ yíya lẹ́nu zámi lẹ́fẹ́ ká kómi layla illa kọ tẹ́ẹ̀ká yìí nìsí sí ayà Mákà ní àbáyà Madina ayà Mákà ní tọ́ ní Mákà ìyàwó mélòó ànábì ní Mákà tí àdísì Bukhari ó fi wá takò àmì sọ̀sọ́lá fẹ́ Khadija Mákà nígbàtí Khadija kú ó ṣe àkúdù lórí Sauda àti Aisha Madina ìyàwó ìdíkọ̀ Bukhari sọ fún ọ wípé wọ́n ní Anas sọ wípé àmì sọ̀sọ́lá lásìkò kan lóru ó lè bá àwọn ìyàwó rẹ̀ yóò bá wọn lò pọ̀ mẹ́sàn ló sì wà lọ́dọ̀ rẹ̀ tọ́ wọ́ọ̀dù mẹ́sàn ó ti yí ọ pé kéèsì Mákà ayà tó takò náà ní o ayà tàbí sí takò náà nù alákọ̀ọ́kọ́ ìkéjì ní wíkàtẹ̀ wá lọ bí ìtumọ̀ rẹ̀ sẹ́ tó bá gbọ́ lóòtọ́ àwọn àfáà sọ pé ayà yìí náà wà ní parí súrọ̀ níbi pé inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu àwọn kan ní pé Madina nìyẹn sọ̀kalẹ̀ ká lọ lórí ẹ̀dá pẹ̀lú máa gbọ́ ẹ̀yìn jama tàbá fún yá ayyuhal muzammil ìwọ tí ó ń dasọ́gbó ara rẹ̀ qumi layla illa qalila máa gbọ́ ò dìde lóòrù illa qalila fàsìkò díẹ̀ lẹ́ tó ní fìdí tó bá àdìkò jẹun o lè fi sùn o lè fi ṣe nǹkan mi tọ̀rọ̀ bá ní kò dìde lóòrù kí la fẹ́ táìmù la fẹ́ kò dìde bẹ́ẹ̀ nisfahu ìdá méjì òru that is dìde rígi tẹ́kì yàtò lè ní ìdá méjì òru ìdá kan tó kú ẹ̀dá kan kí ní ó fi ṣe sọ́nà àwọn bá fẹ́ kan sọ fánàbí rí pé kó gbogbo òru ṣe kì yàtò lè kò sí ní kankan qumi layla illa qalila dìde lóru àfidẹ́ nisfahu dìde ní áàfù òru tó gbé áàfù yóò kù fi sùn
àbí fi ṣe nǹkan mi àbí fi ṣe nǹkan mi àwọn ń kó smínú kọ̀ ilé àbí kó tó reduce half kó rẹ́ ní gíní 1/3 tó ló pé ìdàgbà pẹ̀tọ̀ ó dìde half òru ó tó lè reduce pé 1/3 òru ìyókù tẹ́tọ̀ bá yọ 1/3 kó nínú gíní ó kù 2/3 2/3 kí ló lọ́rùn ló fi ṣe ó lè fi ṣe anything àwọn dídà lẹ́yìn àbí kí wọ́n nábì kó lékún díẹ̀ lórí half tí ó fi dé 2/3 tó dé sòlùfáàdì 2/3 tọ̀ bẹ́ẹ̀ bá tó 2/3 ó tún kù 1/3 nǹkan ọlọ́ọ̀fílẹ̀ bá nàbí ọ̀rọ̀ tí Al-Qur'an tartila kó o sì ké Qur'ani kó o fi wọn balẹ̀ ké lọ́nà tó ṣe yẹ kó o so ẹ dákun tó ẹ bá yà yẹn làbá kóòtù kí ló ta kó mẹ́ àdìsí sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó bá wọn ìyàwó rẹ̀ lọ́pọ̀ ní àsìkò kan lóru ayé àsọ pé káni sọ̀sọ́là kó dìde kí òun lóru ní àfòrú àbí kó dìde ṣẹ̀dẹ̀ kó jẹ́ bí 1/3 àbí kó lékún lórí ààbò kó jẹ́ 2/3 níbo ló wà pé kó dìde ní gbogbo òru tó bí wá sọ pé ó wà tún lérò ní gbogbo òru sódà kò ní fàyè kan kálẹ̀ fún kìí àmúlẹ̀ bára bá fi lè dìde tó dìde ní 1/3 ó ti ṣe tọ́bà bá ní kó ṣe bó bá ṣe áàfù ó ti tọ́bà bá ní kó ṣe bó bá ṣe 2/3 ó ṣe tọ́bà bá ní kó ṣe ó sì tó 1/3 gan pẹ̀lú tó àìsàn 2/3 náà ló pọ̀ jù bẹ́ 2/3 ló pọ̀ jù ń bẹ̀ nù tí áyà sọ so tá bá sì lọ 2/3 nù ẹyọ kan ó sì kú 1/3 1/3 náà ọlọ́sì tó fẹ́lẹ̀ fẹ́lẹ̀ lẹ́fà níbi kí ló dé tí wò rò pé láàrin 1/3 náà lànà sọ̀sẹ́ làwọn ò fi bá àwọn ìyàwó rẹ̀ pẹ̀lú tó pé nítorí dádì sí wí pé àsìkò kan níbo ló ti sọ pé ní gbogbo tọ̀kẹ́ fi wá lè mọ̀ wípé àwọn nǹkan tẹ́ ń wọ́ yìí tẹ́ ń fà yìí ó ń fi àìmọ̀kan yín hàn ní ó ń fa àìmọ̀kan yín hàn ó sì ń fò òdodo ìsìláàmù hàn ó sì ń fi òdodo alkitabu wa sunna hàn kẹ́ẹ̀fí lè mọ̀ ó sẹ́rí gbogbo ayé àtẹ́yìn sẹ́sẹ̀ ń kó tẹ́yìn ló takò yìí nísìn Imam Bukhari tó fún ilé sí tọ́ sẹ́bọ̀ pé nísìn Bukhari ní fún ilé sí nísìn gbogbo ayé àtẹ́yìn sẹ́sẹ̀ pé Bukhari ó tutù kò rọ̀ pé ayé yìí ń bẹ Imam Bukhari tó kí ni ó fún ilé sí ẹ̀yìn lọ sínú Sahih Bukhari kẹ́ẹ̀tó kan hadith 114 Imam Bukhari ó ní kìtàbù tahajjud wà ní Sahih Bukhari kìtàbù kí ni tahajjud ọ̀rọ̀ chapter tí ó sọ ń pa ìdìde kírun lóru Imam Bukhari ní kìtàbù rẹ̀ chapter tó fẹ́ sọ ń pa ìdìde kírun lóru tọ̀ ní kìtàbù yẹn wá ní Imam Bukhari ó wá mú wá bẹ́ láti dáta láti bẹ̀rẹ̀ lópin hadith 67 Imam Bukhari wọn lọ́rọ̀ tahajjud Ànábì 67 hadith ẹgbọ́ 67 hadith Imam Bukhari wọn tẹwàá nígbà tó ní chapter tàbí wọ́n fún lẹ́gbọ̀n kan ní topic nígbà tí ó wà fún topic kátó kan hadith 140 Imam Bukhari wá ní topic ẹmọ gbọ́gbìnrin báàbù fún fẹ́ sọ́nà ní kìyàmì nàbí sallallahu bil layl báàbù tó fẹ́ sọ pàpá ní sàtà máa ń dìde kí olóru wà náómì yìí ní sì tó máa ń sún pẹ́kẹ́ gbogbo orun níbi gbogbo orun ní kí sún ní kí olóru tó ti báàbù rẹ̀ kalẹ̀ ṣe fún bẹ́ẹ̀ ká tó bẹ́ẹ̀ máa ń yí ọkà ní nọ́mbà lẹ́ máa wá nọ́mbà wọ́n fọ nọ́mbà ìsàlẹ̀ jù bá ń tọ́jú rẹ̀ kalẹ̀ ó sì tútù kùtù lẹ́yìn àkọsọ kan ní wà máa nọ́ọ̀sì kàmí kìyàmẹ̀lẹ̀ àti nǹkan tá a ti parẹ́ bí kìyàmẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ fánàmì sọ̀sọ́là pé ó gbọ́dọ̀ sọ òru wọ́n bá yóò fẹ́ lè fún yín láti sọ Imam Bukhari nígbà tó ṣe báwù yẹn tán lẹ́yìn báwù yẹn báyìí tó lè pé wà qawlihi ta'ala àtọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fẹ́ yá ayyuhal muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila àti kí n ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé yá ayyuhal muzammil ó ti máa yá so àgbọ́yé tó wà láyà náà ni wípé yóò ṣe lẹ́fíà yóò sì sùn yóò sì ní táìmù so ayà lórí pé kò gbọ́ pé torí pé rárá wà àdíṣe yìí wọ́n wá takun ọ̀rọ̀ ọlọ́run bí ní dájú ẹ̀yin ò fẹ́ kan tí ẹ̀ dá nǹkan kan mà ẹ kàn jí náà ní láì wòwe ẹ sì sọ̀sọ́kúsọ ṣe bẹ́ẹ̀ sì béèrè yóò bá yé yín gba bóò ní kí ní báyìí àkọ́kọ́ náà ayà ẹ̀tún tukutu
àdíìsì ẹ̀tún tùkútù ẹ̀tún wá fún gbọ́dọ̀ ìsí pé sex machine. Imam Bukhari fún àyà kọ́dà gbàgbé tún wá dán ó wá kó ti àyà dé sábàántọ̀ wíìlá ń wá tó ń tú gan wípé àyà wo ìgbà náà ṣe àtàlẹ́ tó wà dé àyà wọn kí ni túmọ̀ ṣe ó ní kọ́lá Abdul Abbas náà ṣáà lédè ìlágbára kọ́ọ̀mà lómìnì bil habashiya bí bàbá sọ rẹ̀ pé iná náà ṣe àtàlẹ̀ yẹn iná qiyam al-layl ó lọ túnmọ̀ ẹ̀ ó tún tú wátán àbí àwọn kan níbi tọ́ra tọ́lá ní muwata'atul Qur'an ashaddu muwafaqatan li sam'ihi wa basarihi ó tún tú gbogbo àyà ló mọ̀ túnmọ̀ rẹ̀ tó fi ṣe báàbù ẹ wá fi lè mọ̀ pé Imam Bukhari máa ti ń ṣe o ẹ̀yìn lẹ̀ máa o ṣe àpé àyà ti sọ fún ọ wípé nítorí ní kọ́lọ̀ òun síkánà bí ṣe òun ni pé dìde lóru àfi àsìkò díẹ̀ ó lè dé half àbí tó lè pé wà fún ní half ó lè dìde àwọn tó tún kọ̀lẹ́ kó reduce kó bí half kó jẹ́ 1/3 àbí kó lékún lórí half kó jẹ́ 2/3 àbí ṣe ẹni tó ṣe wà àyà òkẹ̀kẹ́ sínú Kùránì tọ́lọ̀ tí ní káàní sọ̀sọ́lá kó sí kí ni ó dìde gbogbo òru ìntáyà Kùránì ló kàn kẹfí wá lè mọ̀ pé Imam Bukhari fẹ̀ kan mà pé bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ń pé Imam Bukhari nínú àwọn àdísì tó bá wọ́n ẹkùn ọgbẹ́ 60 kí ní olóòrùn àdísì mílò wà ní 67 àdísì ẹmọ àdísì ti Bukhari gbà wọ́n ọlọ́ọ̀bá ń pé Imam Bukhari wọ́n chẹ́kì àdísì 1132 Masruq bin al-Ajda alhamdani Masruq ara muhadramun ni ó ní sa'atu Aisha radiyallahu anha mo bi Aisha Imam Bukhari ló wá o ní kitabu tahajjud tẹ́yìn òfẹ́ kan fúra ẹlọ lè mú nọ́mbà àdísì ẹwà ní ìjùkújù sáwọn èèyàn ẹbẹ́bẹ́ sí wọn jẹ́ mo bi Aisha pé ayyul amali kana ahabba ila nabi sallallahu alaihi wasallam inú àwọn ṣẹ́ẹ̀sì tẹ́yàn máa ń ṣe ewu lànàbí máa ń fẹ́ràn jù kọ́lá Aisha ní àdá ìmù èyí tó pé máa ń dún ní mọ́ that is àwọn ṣe pé tí ó ti ń tàbí tí ó ṣe òun ló fẹ́ràn jù kúlùtù mọ̀sùlùkù wá ní wọ́n wípé màtáká na yakun tó bá fẹ́ dìde lóru kẹwọn táìmù ní mọ́lẹ̀ kọ́lá Aisha sọ pé yakumu idha sami'a as-sarikh yóò dìde nígbà tó bá gbọ́ tápù kọ bá kọ ẹgbọ́n ńgbà wo ló máa ń dìde ẹ̀yin ò mọ̀ ẹ ti rò pé bá ti kásù bá àtàn wá ti kí ìṣá àtàn báyìí yóò ta mọ́ lọ́fílà ní àrígbò ní títí lè fi mọ́ àwọn tó ń wà ní Imam Bukhari mele yìí ó ma áyà ó ma yí ó mele ẹ̀yin áyà náà ni ẹ̀ka áyà jì àdíìsì ẹ̀tún tùkútù ẹ̀fẹ̀ òyìnbó sí ẹ̀tún sọ sex machine òun náà kó lọ ẹ̀tún wá tako nǹkan tí Kùránì ní orí ṣe bọ́ lọ́wọ́ bá sọ pé òun ṣe lẹ́tọ̀ fáwọn ìṣàkólé láwọn ìyàwó tó ṣe àwọn ìyàwó tó wá sí òun ṣe tó bá ti wá ní kò lẹ́tọ̀ àti báwọn lòpọ̀ táyẹ̀sẹ̀ tó máa ń sọ pé in sex match pé tó ìpọ́lọ́wọ́ bá sọ pé Ànábì sọ́lọ́ gbọ́dọ̀ mọ́ yẹn fílà ní bó ṣe sọ náà nùfà ó nígbà onímọ̀ ń dè yóò dìde idha sami'a as-sarikh nígbà tó bá gbọ́ tí àkùkọ bá kọ qama fasalla ẹ lọ lè wádìí sẹ́nu gbàtà òkọ máa ń kọ àwọn oní hadith tó jẹ́ wà pé sọ́rọ̀ àwùkọ tó bá fẹ́ kọ wà awwala ma yasih àkọ́kọ́ àsìkò táwùkọ máa ń kọ ní nisful layl galiban ìdájì tó mìíràn wípé Aisha ní lọ́pọ̀lọpọ̀ bàtà ìbá fẹ́ dìde kí wọ́n lò tó rú bá dé dájì ní tó máa ń dìde tó ibo ló ti takò ibo ló ti takò tó ṣe wípé kọ́dà rí nínú àwọn sàhábà tí wọ́n bá nàbí sàṣà tó ń sọ pé alábàjá mo gbọ́ wọ́n ló máa ń dìde lóru ó sì máa ń gbáwẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀ àdára má ṣe bẹ́ẹ̀ fàlà tàfà Abdullaah bin Amr má ṣe bẹ́ẹ̀ so gbàwẹ̀ ń jọ wà áfẹ́ túnú jọ wà kún dìde wà náà tó sùn táàmù tó gbọdọ̀ ṣe kìí àmù lè gbọdọ̀ wà táàmù tó gbọdọ̀ súnà gbọdọ̀ wà torí pé kí fa inna li jasadika alayka haqqan ara rẹ̀ yìí òun náà lẹ́tọ̀ lára ó lẹ́tọ̀ tí ó bá má torí pé ó fẹ́ ṣe ìjọsìn kò wá di pẹ́ fara ẹ̀ lẹ́tọ̀ tí wa inna li aynika alayka haqqan ojú rẹ̀ náà kọ́ òun náà lẹ́tọ̀ tí ó bá wa inna li zawjika alayka haqqan ìyàwó ẹ̀ náà òun náà lẹ́tọ̀ tí ó gbà ara ẹ̀tọ́ àwọn ìyàwó Ànábì sàṣálà pàlànàbì fún wọn
lẹ́yìn tẹ́ wá fẹ́ máa sọ pé wọ́n ní dáhùn sọ̀sọ́là tó bá dìde pé yóò dìde tó lóò tí ẹsẹ̀ rẹ̀ ó fi wú Imam Bukhari náà ló tún gbà wá fún wọ́n gbọ́ kìí ṣe pé wọ́n ló rọ́ ò bá rẹ̀ láyé ó gbà ọ̀dọ̀ Aisha ó gbà ọlọ́dọ̀ kí ni Al-Mughira ibn Shu'ba wípé Ànábì sọ̀sọ́là nǹkan Ànábì sọ̀sọ́là yaqum aw yusalli Ànábì máa ń dìde nínú lóru yóò kírun dé pé hatta tarima qadama tẹ́sẹ̀ rẹ̀ méjì ó fi wú wọ́n àwọn ọba kí ló dé tó ń ṣe yóò ní afala akuna abdan shakura sí kí má jẹ́rú tí ó dùpẹ́ nù Imam Bukhari bàdé sí wa àdìsí 1130 àdìsí 4836 àdìsí 6471 ó wà ọlọ́run gẹ́gẹ́ mùsùlùmí ó tó gbàdúrà lọ́wọ́ Aisha 4837 so ìtumọ̀ ẹ̀ ò ní wípé kò rẹ̀ kan síbi kankan ní Quran pẹ̀lú òfin nísìn tọ́lọ́run bá sọ fáwọn ìṣọ́nà pé gbogbo òun fi dìde kí ló wá tako ẹ dákun èyí ò jala mo ṣe ẹ̀sàdésì tó tún ṣe ayé àkùrá ní Dubai ibẹ̀ ni everybody sọ fún yín pé anybody tó bá fẹ́ fà àdíṣì lura wọn nínú pé àdíṣì ò wà authentic tó bá authentic pé ènìyàn tún tukutu àbí kò tú ayé àkùrá ní tukutu gbogbo ẹ̀ ló pèsè lẹ́yìn nísì wọ́n tó àdíṣì tukutu wọ́n fi kún wípé gbogbo òru ní fi bá wọn ìyàwó rẹ̀ ló pọ̀ so kò wá ní ráyè tó wọ́n tó gbé so kò ráyè fún kìámù lẹ́yìn wọ́n tún tú àyà Kùránì náà pé tọ̀ bí pé tọ̀ gbogbo òru ni ó sọ nǹkan kan òsìsọ kankan méjèèjì wọ́n tún wá fọ́rọ̀ sex machine kù tọ́ kí èyàn jẹ yẹlẹ́ẹ̀kẹta kí ló dé náà tó ṣe pé àyíkẹ́ kan tiẹ̀ mọ kí ni Islam dúró fún nǹkan táwa bá dúró fún nìkan làwọn máa ń pè pé Islam dúró fún nígbà mi mo fẹ́ bi yín èwo ló jẹ́ àpọ́nlé èwo ló sì jẹ́ àbùkù nínú méjèèjì tí mo fẹ́ sọ yìí kí n tó fẹ́ rí sí pé nísìnyí wọn la gbà pé ó tọ́ fánàbí sọ̀sọ́lá ọlọ́sí látọ̀ fún olè níyàwó tó pọ̀ àbí ló fi ní tẹ̀wọ́n ló wá pànàbí lẹ́nu ká pé bó ṣe níyàwó oníṣẹ́ wàlá kò lè ṣe dáadáa kò lẹ́mí o nǹkan máa ń ṣe ìjọsìn ní o bó ṣe kọ́ àwọn ìyàwó wọn sílé nu o àti ká sọ pànàbí sọ̀sọ́lá ibi tó lágbára dé o tó báwọn ìyàwó ẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ náà fún lágbára pé o lè satisfy wọn èwo ló pànàbí lẹ́nu méjì èwo ló bù tí gbọ́ náà lámọ̀ àwọn nǹkan bẹ láwùjọ wa táwọn nítorí wọ́n kọjá àlà wọ́n ní kọjá ìyàwó tó ẹ̀ka ní lọ àwọn èèyàn bá àwọn ìyàwó wọn sùn tí mo wá lẹ́yìn kan bí bú wọn lágbájá nísìn gíní kankan nísìn ó kàn kọ́ àwọn ọmọge sọ́dọ̀ àwọn kan ni wọ́n bá fípa tọ̀ sẹ́yìn làbùkù ní abẹ́ni tó fẹ́ yàwó tó dẹ̀ ṣe pé kọ́ ibi tọ́wọ́ bá fún lágbára dé ó sì lè máa satisfy ìwò làbùkù nù méjèèjì táàrí ṣẹ̀ wá tó wá ń fòyìnbó kọ́nu nǹkan tó bá àwọn túwèé jẹ́ kan ṣe mùsùlùmí ni wọ́n ń sọ sánàbí ìkọ́nù bá nítorí hadisi ni Imam Bukhari gbọ́ ayà bá mo ti kà fún ọ tó bá wọn bá sọ dáhùn ẹ̀fọ́ àwọn ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ níjọ́ tẹ́ tí èsè mùsùlùmí bá sọ fún kí ní ó jẹ́ sí tiẹ̀ pé mo ráyà kan sọ́tò Azab tó sọ báyìí. الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية ندعو إلى tọ́ a ń bíra wa pé
Ọlọ́run bá sọ ní Kùránì pé òun ṣe lẹ́tọ̀ọ́ bá yóò lè fẹ́ yàwó nọ́mbà tó bá fẹ́. Ọlọ́run padà fẹ́ yìí pé má fẹ́ jọ àwọn ilé mi. Gbogbo àná làwọn pàdé sọ̀sọ́lá oníyàwó mọ́kànlá ní 9 ló kú tó fi wọ́n lè àbí. Tọ́ 9 tó wá ṣe èwo ló pàná bí ilé èwo ló bù. Oníyàwó àmọ́ torí ìbáadà ò kò ráyè ìtìmọ̀. Àbí oníyàwó tó ń bí ṣe ń ṣe ìbáadà tó náà tí ṣe kọ́ ó ìtún ráyè ìtìmọ̀ náà papọ̀. Èwo làbùkù bẹ èwo làpọ́nlé. Wọ́n náà làpọ́ láwùjọ tí wọ́n ń sa àwọn kan bẹ tán kọjá àlà rẹ̀ tó ṣe pé tọ̀ wọ́n lọ fẹ́ yàwó kọjá tó ẹ̀kan fẹ́ àwọn ẹlòmíì ní bá wọn yàwó wọn lò àwọn náà sì máa ń bú wọn wọ́n ìpínlẹ̀ òótọ́ àbá fi ìpé nǹkan tán bá ṣe bá ráìtì ní rẹ̀ ká bú wọn àbí ọ̀kan lọ. Ìkejì ni wípé àwọn ànábì Ọlọ́run Kùránì jẹ́ kó yé wa gbogbo nǹkan tí ó bá má bá wọn ní Kùránì máa ń clear nípa wọn. Màá wá fi wá sákèsì kan ní sí gbogbo alámọ̀ gbogbo tó bá ń gbọ́ mi especially àwọn tó bá kéwú tó sì kéwú láwùjọ tá a wà yìí níjọ́hùn kéwú jọ́hùn fẹ́ fọmọ nísìn. Nígbà tá a fi wà lé kéwú tá a fi ń dàgbà bọ̀ tá a bá ń ka tafsiru Jalalaini mo kó ń gbọ́ mi níjọ́ tí wọ́n bá débi aya suratu Al-Imran Al-Imran jẹ́ Quran 3 verse 3 Quran 3 verse yẹn ṣe 90 ni verse 39 ẹbá ìwò fẹ́ẹ̀sẹ̀ fáwọn yẹn Quran sọ pé nígbà tánàbí Zakariya tọrọ ọmọ lọ́dọ̀ lọ fanadatul malaika àwọn màláíkà wá pé wọ́wọ́ kọ́ ìmú yusalli fil mihrab ó dúró tó ń kírun níbi ààyè ibi títí ń jọ́sìn anna Allaha yubashshiruka bi Yahya Ọlọ́run bá ń fọ́ nínú ó bí Yahya musaddiqan bi kalimatin min Allah tó pé Yahya yìí nǹkan yóò mọ̀ jẹ́rìí gbólóhùn látọ̀dọ̀ Ọlọ́run yóò mọ̀ jẹ́rìí dánábì ìsánsọ wa sayyidan yóò sì jọ́gà wa hasura tọ́ níjọ́ bá ti débé àwọn kan máa ń fẹ́ tún hasuru pé Yahya ìníṣò yóò jẹ́ tí ò ní lè ṣe èmi ń kú wa ó tó bá kí ó mọ̀ láti tí ń sọ yìí bẹ́ẹ̀ni inú tó sì yàrá lẹ́yìn bẹ́ẹ̀ni ó ní mamnu amina nisa bẹ́ẹ̀ni ayílẹ̀ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni yàrá lẹ́yìn yìí tẹ̀dàkọ̀ Suyuti ní òní Suyuti ní o ìgbé anẹ́bì àwọn àdúgbò pé anẹ́bì Yahya yìí o kò ní yẹn jẹ́ tí ò lè ṣe láwọn kan túbọ̀ tẹ̀ fúnkẹ́ ìbìkẹ́ síbẹ̀ kò kọ̀rẹ́ síbẹ̀ wà nàbí ìyá anẹ́bì Ọlọ́run jẹ́ mìíràn sọ́ọ̀lẹ̀ yàrá lẹ́yìn yìí ó tún pé mamnu amina nisa kọ́lá àwọn ọlọ́sí gbàmọ̀ bá àwọn ọmọ tó gbàmọ̀ ànábì Yahya ò lè ṣe kẹfí wá lè mọ̀ wípé torí bí a fi pé àìmọ́ lè ṣe àbùkù ni ọ̀tọ̀ ní pé lágbàjá lè ṣe ṣùgbọ́n wọn bá protect pé mọ́ ní ṣáwà yes àpọ́lé nìyàn ẹni tí ọ̀fẹ́ kan lè ṣe tẹ́lẹ̀ tán sọ pé kó kọ̀míntì nǹkan àpọ́lé ló wà bẹ́ àwọn ni kìí sì túnmọ̀ àsúrù mẹ́jọ pẹ́tọ̀ kò ní interest in the ṣáwà ni kìí ṣe pé bóyá kò lè ṣe kí ló tàbí sọ tó bá yẹ pé lóòótọ́ tẹ́ ìbáyọ̀ pé ká mọ́ describe ẹ̀kẹ́ ní sex maniac so Yahya táwọn yẹn lẹ́yìn sóòrò lóko owó tí wọ́n bá ó yà á bí inú gbogbo ànábì Ọlọ́run so ìwọ náà pé kò dáa káwọ́ èèyàn lóko owó pé kò lè ṣe tọ̀wọ́n wá lẹ́nìkan bẹ̀ ó tún wá lágbára àti lè ṣe òní wọ́n tún describe ẹ̀kẹ́ sex maniac tọ́kílẹ̀ fẹ́ gbá torí rẹ̀ mo sọ Suyuti tó sọ nísìn Suyuti ò lẹ́rìí mẹ́ ṣùgbọ́n wà á sọ fún anybody tó bá pé torí pé lóòótọ́ ìfẹ́ ànábì balẹ̀ fi ń sọ torí pé ipò ànábì bàbá fi ń sọ èmi ó sọ fún ọ nínú kéwú náà nígbà tá a fi ń dàgbà bọ̀ wá níjọ́ táwọn bàbá bàbá fẹ́ sọ ń pa ẹ̀tọ́ ànábì tíra tí wọ́n ń lò tó fi ń sẹ̀tọ́ ànábì ní àṣìfá bí tàrífì huquq al-Mustafa àṣìfá bí tàrífì huquq al-Mustafa ni wọ́n ń lò tíra kọ́dé ìyáàdì di sí nílẹ̀ Haúsá lọ́dọ̀ àwọn Súfí wọ́n fi ń ká di sí wọ́n ń ká lè ṣe ìkẹsí kàbára ó di ní gẹ́gẹ́ sí alukọ̀ rẹ̀ àṣìfá lóòótọ́ lágbó àṣàfá làwọn bí àṣìfá bí tàrífì huquq al-Mustafa kọ́dé ìyáàdì ló ṣe kọ́dé ìyáàdì Màlìkí ni ẹni Màlìkí yà ní ẹbí ẹmọ gbọ́n tí kọ́dé ìyáàdì sọ mo sì fẹ́ kó fi lè mọ̀ pé irọ́ lẹ fẹ́ pa fáwọn èèyàn pé wọ́n wá describe àdúgbò àfẹ́sì machine òun fún àyẹ̀sọ pé láyéláyé kò gbá níbi ọlọ́wọ́ bá kó sọ pé bóyá kò lè ṣe
òun mo fẹ́ ka yìí sí kájú pọ̀ mo bá fẹ́ tu torí pé ibi kí ni àṣìfà ló wà ní tàrífì huquqil Mustafa. Àṣìfà ni pé nǹkan tó ṣe pé kí ọ̀ ni láti jẹ́ ká mọ ẹ̀tọ́ ànábì àwọn ẹ̀tọ́ tàbọ̀dọ̀ fún ara ẹ̀tọ́ tàbọ̀dọ̀ fún ni pé àgbọ̀dọ̀ sọ fún pé bóyá kò lè ṣe bóyá lágbára bàbá sọ pé ó lágbára àti báyà rẹ̀ kó àfi yìí ni torí ẹni kọ́ ìyá àgbà pé ara ẹ̀tọ́ ànábì nù ẹmọ́gbọ́n tó wí ó ní ìlànà mọ́ ń ka àṣìfà بتعريف حقوق المصطفى قاضي يعني ما بأن ثناء الله تعالى على يحيى أن يدور في يا نبي يحيى بيايو أنه كان حصورا بحصورني ليس كما قاله بعده كيس دعوة كسيسو يقول إنه كان هيوبا أو لا ذكر له بنتي من بيرواتي سمو بيني أبيكو لا ذكرني يوم كرجو بل قد أنكر هذا أذاق المفسرين àwọn tán gbọ́n náà àwọn onítàṣùn kan wọ́n tapelé wọn lọ kọ́ lè ulama àtàwọn àfáà tán máa ń yí ẹ̀rọ wò wà kọ́ lú wọn ní àá kápá nẹ́bí ọlọ́run ọba pé kò lè ṣe àbíkò lázákàrí àbìhí nàkésọ̀ wáì àbùkù ní wala yaliqu bil anbiya alayhi salatu wassalam kò bá wà nẹ́bí ọlọ́run kábìrò yìí wà innama ma'na ìtumọ̀ rẹ̀ ní pé annahu ma'sumun min adh-dhunub ọlọ́run bó sọ pé kò ní kọ̀mítì ẹ̀ṣẹ̀ ayéláyà àti ha kò ní ṣẹ̀ṣẹ̀ ká annahu hasurun anha ìbọ́lọ̀ ọba ó fà kó mẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ wàkílà àwọn ọ̀rọ̀ tó ẹgbẹ́ mẹ́rin an-nafsahu min ash-shahawati tún ẹni tí yóò prevent ẹ̀kọ́ ń bí àwọn nǹkan ṣàwà nǹkan tí ń sojú lọ́yìn tó lè kó àṣínú ẹ̀ṣẹ̀ wàkílà àwọn kan ní túmọ̀ ní pé laysat lahu shahwatun fin nisa kò fẹ́ kan ní interest nínú obìnrin àbí òun wá fẹ́ sọ ẹgbẹ́ gbọ́ tí kọ́lé ìyá rẹ̀ sọ àṣìfà bí tàrífì huquqil Mustafa àbí bó jẹ́ súfí náà ń kà gbogbo ẹ bá gbọ́ láwùjọ láwọn pé àsọ́ẹ́sùn nàbí àzùwájú nàbí àwọn nǹkan tó bá nàbí kankan lónìí àwọn ìyàwó ànábì àwọn nǹkan bá ìwà ànábì ibẹ̀ ni wọ́n ti ń tọ́ ìmí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bí kọ́kọ́ di àfà ńláńlá ni wọ́n ló ṣe tatribul madari tó fi sọ ń pa àwọn àyánu ulama madhabi Imam Malik òun ló ṣe masharikul anwar tó fi ṣe dọ́kítù sọ ìhẹ́yìn àti mọ́ta Imam Malik òun ló ṣe sáré sọ̀rọ̀ Muslim ó ṣe tó pọ̀ bẹ́ẹ̀ tó kò dẹ̀ sí Málìkì kankan tí ó mọ́ kọ́ lè yà àbí tí ìbá sí Málìkì àbí tí ó kankan mọ́ àtẹ́ ìbáṣẹ̀ wà á mọ̀ gbọ́ wáyé tíra ìfowó tó blájọ ní àṣìfà náà tó pọ́pùlà bọ̀lá àṣàfà bẹ́ẹ̀ ni táwọn ìbẹ́lá àṣàfà bọ́ bá dédé àwọn sáàdì sí mo sọ fún ọ wọ́n sì ń kà ó lọ́jọ́ tí wọ́n kà àwọn Súfí láìkẹ́ púpọ̀ tíra náà dá púpọ̀ dọ̀pọ̀ láwọn ibì kankan tó ṣe pé tọ̀pọ̀ náà lẹ́rìí jẹ́ ṣùgbọ́n àwọn ètò lẹ́rìí ń bẹ àgbà tó gbogbo ẹgbẹ́ bá wọn máa ṣe mòlúdì pé ànábì rí báyìí ànábì bá àṣìfà ni tó ṣìfà náà ni wọ́n tó ń ká níwọ̀n tó ń ká tànábì ń bẹ̀ ohun tó fẹ́ mọ ipò ànábì in tí kọ́lì ìyá mo fẹ́ sọ fún ni mo sọ fún ọ pé ta ni ń yẹ ìyá ànábì nínú al-Imam al-Bukhari àtẹ́ntó sọ wípé ẹ̀ka wá láti sọ̀sọ́ láwọn máa jẹ́ abẹ́rẹ́ lọ ó rí nísìn ebi má lè kí ni wá rí ọgbẹ́ni tó ní àkọ́ni kó ti fún tó sọ pé báyà ọgbọ́ kẹ́fìlẹ̀ pé àákàn sọ̀rọ̀ lásán tó kàn wà láàkàn sọ ó ní ká sọ wípé ànábì ọlọ́run ọba kan kò látàkàrí kò lè ṣe àbùkù ni ní wọ́n kà lọ wa qad bana laka min hadha ó ti hàn sọ ibi tí mo sọ yìí anna adama al-qudrati ala nikah kéèyàn má lágbára àti bóbìnrin lò pọ̀ nafs àbùkù ni fẹ́ẹ́ tó bá fọ́ pẹ́ hùkú kàlẹ́rì àbùkù ni wà innamal fadlu ibi tí ọláwà pàbá lábájá onífàjù ni pé fi kọ́ọ̀nì ha mawjudatan olùgbàgbà ẹni yìí lágbára rẹ̀ ṣe súnmọ̀ yọ̀ náà wà ní ṣe ibi tí àpọ́lé wà nù ìmọ̀ bí mujahadati ní gbogbo yóò gbìyànjú ara rẹ̀ ká Ìsá yẹ́lá anábì Ìsá pé anábì Ìsá ní pé àwọn gbogbo gbogbo fẹ́yàwó ìtumọ̀ ẹni gbogbo ní kò lè ṣe àpọ́lé àwọn bí kìfáyà ti nà láàrin ọjọ́ ìlàgbé bọ́lọ̀ ọba ní ó kàyáhíá nígbà alẹ́ ìmọ̀sàrásọ náà ẹmọ́gbọ́ ó wà ní thumma hiya fi haqqi man qadara alayha so wọ́n fi ní ìsàwọn tó nísìn ànábì yáyábọ́yá ọlọ́wọ́ bá ṣe débi pé kò ní interest ní obìnrin ànábì Ìsá ó gbìyànjú ọ̀rọ̀bí ó wá fẹ́ sọ fún ọ pé mo sọ yáyá káàkiri pé yáyá ò lè ṣe náà àbùkù ni àbí àmọ́ pé pé ó lè ṣe àmọ́ ó wá train ara rẹ̀ àbọ́lọ́wọ́ bá sọ pé kò ní kókó sí ẹsẹ̀ àbí kò ní interest èyí ò ló já pẹ̀lẹ́ ó wá ní sọ ìgbà méjì nìsín thumma hiya fi haqqi man qadara alayha so wá yẹ kéèyàn ẹni tó lágbára àti lè ṣe tó lọ́gbà àti lè tó bèèrè papọ̀
wà qama bil wajibi fiha tó wá ṣe nǹkan tó yẹ kó ṣe ń bẹ̀ kò sí sí náà ó bẹ̀ fún sáwọn ìyàwó rẹ̀ ó bẹ̀ ṣe walam tashghalu an rabbihi kò wá kọjú rẹ̀ kó mọ́ tún sí ìjọ ti ṣe ìyún ni darajatun ulya òun ni kò tó ga jù wàlíyà darajatun nabiyyina sallallahu alayhi wa sallam òun ni kò tà nábì tiwa ibi gbogbo ara bá nábì tiwa gan ju Ìsá lọ ojú Yahya lọ kí ló mú sí ipò ní pé ẹni tó lágbára láti ṣe ṣe bọ́bìnrin ló pọ̀ ó tún wá ṣe tó yẹ kó ṣe ń bẹ́ kò tún wá kọjú rẹ̀ kó òbí ìjọsìn òun fàyíyà darajatun ulya òun ni kò tó ga jù wàlíyà darajatun nabiyyina sallallahu alayhi wa sallam òun ni pànábì tiwa ó ní ọwá ní alladhi ètò gbígbé lam tashghaluhu kathratuhunna tọ́pẹ́ báwọn obìnrin rẹ̀ ṣe pọ̀ tó kò kọjú rẹ̀ an ibadati rabbihi kò rí pé kò sọ náà bá bal zadahu dhalika ìbádà pàdé ní ọgbọ́gbọ́ tún lékún ní ìbádà ní bí tahsinihinna pé ó ń bá wọn lòpọ̀ dé pé kò jẹ́ kan lè ó ṣe hẹ́sùn fún wọn ó sọ wọn débi pé nǹkan tá nídìí ní sẹ́ẹ̀sì kó fún wọn wa qiyamihi wa ihsanihi lahunna ànábì gbogbo tó jẹ ó wẹ́jẹ̀ mú ọkọ̀ wọ́n ní dáyá ti iyahunna òun náà lọ́kọ́ láti fi gáìdì wọn báyìí ìwọ̀n ga kọ̀ sọ́rọ̀ ànábì tó ń láàmọ́lẹ̀ pé annaha laysat min hududi dunyahu huwa ọ̀rọ̀ obìnrin ò sí lára ọ̀rọ̀ kíní ilé ayé tó ó ní hubbiba ilayya min dunyakum ìtọ́lọ̀ ọba jẹ́ kó wù mí nínú ilé ayé ti yé ẹni alẹ́yìn ní sọmọ́lọ̀ jẹ́ ní fẹ́rẹ̀ at-tib wan-nisa lọ́fíndà tó bẹ̀rẹ̀ alẹ́bì ló sọ lẹ́fù sí ní wà in kanat min hududi dunyahu faqala hubbiba ilayya min dunyakum ọ̀pọ̀ ìyá mú káyí ó ní darajatun ulya ní fẹ́ni tó igbó lágbára àti lè ṣe ó wá ṣe kò wá tó kọdí rẹ̀ kó bí ìjọsìn ọlọ́run ọba rẹ̀ olóòrùn ní lẹ́wù tànàbí sallallahu alaihi wasallam àṣìfá bí ta'rif òkúkú Mustafa lọ́yìn òwú kí lẹ́ ń parọ́ báwọn ẹ̀hùn lónìí ó sà màlìkí ni ọ̀la kìíní kan ìwó ló fẹ́ sí mẹ́ ẹwà mú wá látorí wọ́n á dìbí tànàbí bí ìwọ tí wọ́n bá dìbí tànàbí sàṣọ́nà bá níbi kóyàwó sílé kò lè bá wọn lòpọ̀ kí ló pé sẹ́yìn lọ́wọ́ fi pọ́n lé ọwọ́ adọ́gbọ́n lọ́ ọmọ pé torí pé tọ́ pé yóò máa dìde kéhùn lóru ni òpùrọ́ ní ọ̀wù ọlọ́wọ́ bá sọ̀bà tí ó dìde kéhùn lóru ó sì sọ̀bà tí ó ṣe yòókù tó yẹ ló fi máa mọ́ pé ànátẹ́fẹ́ látàárọ̀ ìgbólówó àmbẹ̀ Kùránì àṣìfà mú káyé bí ta'rif òkúkú Mustafa Qadi Iyad bin Musa al-Yahsubi al-Maliki sọ̀nù tó bá yẹ pé báwo pé lóòótọ́ ìfẹ́ràn ànábì náà lè bá bá débẹ̀ ara ìfẹ́ràn ànábì ní pé kẹ́ẹ̀gbà pé wọ́n máa gbá ànábì sallallahu alaihi wasallam ó lágbára àti báyàwó lọ́pọ̀ báyìí sí àpọ́nlé ló jẹ́ fún kìí sábùkù èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́kùn fi kún nígbà tó pẹ́ sọ fún wa nísìnyí pé ẹ̀rù pé bóyá ẹ̀sìn ìta làwọn yẹn gbé wá fún yàbí pé ẹ̀sìn tìlú wa lẹ́mọ̀ sí tìlú náà ní fún ọ yìí ò ní fún ọ yìí ó wá Jalalayn tàbí Jalalayn wọ́n Suratun Nisa Quran 4 verse 54 ẹ̀mọ̀ gbọ́ ayà tí wọ́n sọ pé am yasuduna an-nasa ala ma atahum Allahu min fadli faqad atayna ala Ibrahim al-kitaba wal hikma wa ataynahum madha mulkan azima tí kò ránì sọ ǹjẹ́ ṣé àwọn Yahudu ó mọ̀ ṣe kéta fáwọn èèyàn ní èyí ò já nẹ́bí ṣé wọ́n ṣe kéta nẹ́bí ni lórí tọ́wọ́ ọba fún náà láàrin kí ni wọ́n ṣe kéta fún sí bá fáwọn ará ní Ibrahim náà ànábì Ibrahim a fún wọn ní tíra a fún wọn ní hekma a dẹ̀ fún wọn ní ọlá tó tóbi kí ni wọ́n tó ṣe kéta nẹ́bí fún ma gbọ́n tí yàrá Suyuti dúró gbọ́ àní Suyuti tó sọ́njọ́ tó ní Suyuti pàdé nìkan ẹ̀yìn sọ tó ló pàdé ṣùgbọ́n Suyuti tó tú ni ó ní am yasuduna nas ṣé wọ́n ń ṣe kéta fáwọn èèyàn ayé annabi sallallahu alaihi wasallam ṣé wọ́n ṣe kéta fáwọn èèyàn alama atamu min fadlihi lórí tọ́lọ̀ ọba fún ànábì nínú ọlá rẹ̀ mina nubuwa níjà ànábì wà kathrati nisa àti pé ìyàwó rẹ̀ pọ̀ ayé pé àwọn Yahud yatamannawna zawalahu anhu wọ́n fẹ́ pé ọlá ìkó lọ fún wa yaqulun kí àwọn Yahud sọ wọ́n pé law kana nabiyyan lashtaghala an nisa pé pẹ́pá nàbí ọlọ́ọ̀ni kò yẹ kó káwọn obìnrin jọba wọn
so wọ́n pé ọ̀rọ̀ tí wọ́n sọ nísìnyí ọ̀rọ̀ àwọn ìyàwó ìlú ẹbí ìwé ṣùyún tí yóò sọ bẹ́ẹ̀ o ìwé àwọn ìyàwó ni wọ́n sọ pé wọ́n ṣe kéta ànábì lórí tọ́lọ̀ ọ̀pá sí bá nàbí bí wọ́n sọ pé law kana nabiyyan lashtaghala anil nisa tó bá nàbí ni bí sọ wá kúbìnrin ìjọba torí sẹ́ mọ̀ pé lóòótọ́ ni ànábì Musa ìyàwó mélòó lóní Isa ìyàwó mélòó lóní àwọn wá ní bá nàbí ni kò ní kúbìnrin ìjọba ẹgbọ́ wọ́n ní law kana nabiyyan lashtaghala anil nisa Yahudi wọ́n sọ tafsir Jalalaini kéde tafsir Saudi o gbogbo lónìí wọ́n ti wá rọ wọ́n ti ń review kìíní kankan Jalalaini ti gbogbo àjọ kà nílùú tiwa lẹ́tọ́ kálukú àwọn àtúrà wọn jẹ ọwọ́ adó ọwọ́ ń parọ́ mọ́mọ́ Buhari parọ́ mẹ́lẹ̀ ìtúlẹ̀ ìtukùtù tó yàrá ní nǹkan yìí faqad atayna ala Ibrahim àwọn ọlọ́run bá ti fáwọn ará Ibrahim yẹn ní jádàhù ẹni tó jẹ́ bàbá nábì ka Musa gẹ́gẹ́ àrí Musa wa Dawud wa Suleiman afọ́n ní alkitaba wal hikma afọ́n ní tírà alhikma wíyẹn ní annubuwa wa ataynahum mulkan azima àti fún ọlọ́lá tó tóbi yàrá ìlú sọ́yọ́ ó ní fakana li Dawud anabi Dawud ó ní 99 imra'atan ó ní yàwó 99 wa li Suleiman jẹ́ 1000 ó ní 1000 ma bayna hurra wa surriya ní ọmọlúwàbí àtẹrú Jalalaini táǹkà ń lù wa òun sọ pé ara ọlá ló jẹ́ fánàbí sallallahu alaihi wasallam pé ó níyàwó ó sì tójú wọn ó sì lágbára àti bá wọn lò pọ̀ láìdí kan sọ́fà pé kódà àwọn Yahudu gángọ̀ wọn tún ṣe kíta ẹ̀ lórí ẹ̀ wọ́n sọ pé law kana nabiyyan lashtaghala anil nisa ọ̀nà lẹ́yìn náà wí ní ìsìnká ẹ wá fún àwọn èèyàn jẹ ẹ wá sọ òyìnbó ńláńlá tí ò ní túmọ̀ ṣe ò sẹ́yìn náà àyè túmọ̀ jẹ ẹwà fún òyìnbó tán ẹwà bọ́ sí báyà kúrá ẹ̀kẹ́ kúkì ọwá di pé kọ́dà àwọn àwámù tó ti pé ní sí wọ́n respect ànábì tẹ́lẹ̀ tí wọ́n respect sọ Bukhari tẹ́lẹ̀ torí ìsọkúsọ tí ń tán sọ wọ́n wá ń sọ káàkiri wípé ẹgbọ́ wọn lánàbí sàlá ní sáwọn bá àwọn obìnrin sún lórí sí ànábì náà lẹ́pẹ́lẹ́ tó bá wọn tó bá pé lóòótọ́ ìfẹ́ ànábì wà lọ́kàn yín tẹ́lẹ̀ fẹ́ sọ́kò pópẹ́ gẹ́gẹ́ bí àṣìfá bíkọ́dé ìyá ṣe sọ ẹ lọ lè wò ó àpọ́nlé ló jẹ́ fánàbí sallallahu alaihi wasallam níyàwó ó dẹ̀ lágbára àti bá wọn lòpọ̀ kò dẹ̀ tún affected bí ìbádà rẹ̀ ó ṣe kó nínú ìwá ní wíkú ìtàwọn ìwò ní wíkú ìtàwọn tọ́ pẹ̀lú nǹkan tá a wí pẹ́ṣà mẹ́rin lára fẹ́ bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ one wọn ni wípé Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Anas ṣe gbà wá ní máa ń bá àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ papọ̀ lásìkò kan lóru àti lọ́sàn kò sí ìgbà tó wà bí hadith pé throughout the room kẹwò dáadáa ọ̀kan ìkejì òun wípé àtúnbẹ̀ ìpẹ́tọ̀ bàbá bẹ̀ pé bóò ní Anas ṣe mọ̀ anímọ̀ Bukhari jẹ́ kó yé wa pé hadith Aisha lọ́kọ́ mọ́ pé Aisha kọ́ pé Ànábì sallallahu alaihi wasallam ọmọ ṣe tọ̀wá fún àwọn ìgbìyànjú ó bá wọn lọ́pọ̀ pẹ̀lú ẹ̀kan ìmọ̀ Bukhari ló ánsà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí la fẹ́ gbà nínú àwọn àdísì anímọ̀ Bukhari ánsà rẹ̀ wípé báàbù pé bọ́bá bẹ́yẹn bá bóbìnrin lò pọ̀ tó wá sinmi tán ó wá fẹ́ ṣe mí sóní láti wẹ̀ ní àbíkó sálọ àrí sọ̀rọ̀ pé yóò ṣẹlẹ̀ sí wọn náà tó bá ṣẹlẹ̀ kí ló fẹ́ fi sí kó lè fẹ́ yẹn jẹ́ ó sì tó wọ àrí wọ́n tó bọ́ wá dìde rẹ̀ bá ìjà alẹ́ látọ̀dọ̀ ànẹ́bí wọ́n bọ̀ wá àwa ní kò wá bẹ́ẹ̀ lórí rẹ̀ Imam Malik náà wà mọ́ta Muhammad tán bí bẹ́ẹ̀ bá ní ju ìyàwó kan lọ ìyàwó méjì àbí ní àkàn sí ẹ̀yìn lè bá wọn lò papọ̀ kéèyàn tó wẹ̀ Imam Malik sọ pé àà kí n wà láàyè ìdílé méjì ó dá wọn lóhùn wà mọ́ta Imam Malik tọ́ Anas wá sọ pé àwọn sọ pé kọ́ńtà tó tó bẹ́ẹ̀ gá ṣé Anas lágbára ló nǹkan bá gba ọ̀tá dàbí Anas bẹ́ẹ̀ àwọn kan náà yóò tẹ́ kó tó lágbára rẹ̀. wọ́n ti béèrè kan tó bí wọ. tí wọ́n náà ń dààmú ara rẹ̀ nọ́mbà lásán mọ́ nǹkan rí bá ó tún ní nọ́mbà tán ìtumọ̀ rẹ̀ tún há sọ́lábàá rẹ̀ ha ọ̀làbà kún náà tahaddathu àmọ́ sọ́lá àyàrá pé ànáwó ó ti yàkú wọ́ta fẹ́láfí èyí náà tún wá ń sáré tọ́ yí sex máa ṣe tẹ́wà sọ náà nǹkan àwọn àṣàrẹ̀ mú lọ́rọ̀ tẹ́ ń sọ ń sẹ́ gẹ́gẹ́ bí Sùúdí ṣe sọ àwọn Yahudu ni wọ́n máa ń sọ law kana nabiyyan lashtaghala anin nisa ó sì tẹ́mi lọ́rùn pé mi rí Sùúdí tí kó ti mẹ́
ìwọ coach ẹni tó kọ́ sọ tí ẹ̀ tó wọ́n kọ́ sọ̀rọ̀ sex machine ìwọ coach ẹ̀ adẹ̀rí yóò mọ̀ hàn káàkiri gẹ́gẹ́ bó ṣe àtẹ́rọ pé níṣe torí pé àwọn àfáà wọ́n gbìyànjú pé ẹ má sọ nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ ká ní ànábì Yahya ọ̀rá kò lè ṣe káàkiri pàpẹ́ wọlé náà kò correct bí o ṣe correct náà ni wọ́n tó jẹ́ kó yé wa nípa Imam Muslim náà gbà wá wípé áyà tó orí tó wà ní suratul Ahzab kí n fi lè náà fún un áyà tó wà ní suratul Ahzab tó lọ tó sọ pé yá ayyuhal ladhina amanu la takunu kal ladhina adaw Musa ẹgbẹ́ ìgbọ́nà àgbọ́ ẹgbẹ́dàgbé àwọn ẹ̀tọ́ ṣe sùtá bá náà bí Musa wọ́n ṣe sùtá fún pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bàrá àwọn ọgbọ́n fún màkọlù ọlọ́wọ́ bá wọ́n fọ́ ọmọ kò mìta sọ kí ni wọ́n sọ Bukhari gbà wa Muslim gbà wà yóò gba àbọ̀tì wà Muslim ló sọ kí ló wí wọ́n máa ń sọ pé àdé Musa wọn ni àdé Musa jẹ́ ní tí máa ń tijú púpọ̀ àdé sọ àṣà yìí náà Muslim tó gbé wọn máa ń tijú àbálò ìṣàtà máa fẹ́ wẹ̀ wọn wẹ̀ ní òhò wọ́n máa ń wẹ̀ ní òhò àdé Musa wà ní wẹ̀ mi tí wọ́n ti wẹ̀ yóò wà bọ́ sí jẹ́ àmọ́ torí bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá sọ láàrín pé ọ̀dà pé tó bá ti fi ń sá ni pé torí kó sòpá ni tẹ́wọ́ ọlọ́run tó wà á pé wà lánàá bí ọlọ́run tèmi fẹ́ nǹkan kò ṣe nǹkan tí fi sọ́mọ́ àyàwó nǹkan kò ṣe ọlọ́run tó wà á tà pé òun tó fẹ́ kọ̀rẹ́tì ní ọ̀nà pé kò sí nǹkan tó bá tó fi lè wẹ̀ pẹ̀lú wa ní òun tá náà ń wẹ̀ torí kó sòpá ni ààrẹ Musa wa ń wẹ̀ ọwọ́ agbásọ rẹ̀ sórí òkúta wa ń gbásọ rẹ̀ lọ Musa wọn gbé thawbi hajar aṣọ mi òkúta bá sọ mi lọ tí òkúta wọn fi tì í sọ́dọ̀ àwọn Banu Israel wọ́n wá rí tọ́wọ́ pé àárín Musa ìtọ́lọ̀ fẹ́ búrú náà pé mọ̀ sọpá kò sọpá wọ́n wá máa sọ rẹ̀ àárín Musa bí ní pé ó fi ọ̀pá gbá àpáta gan torí ẹ̀ tó criticize rẹ̀ ọlọ́ tẹ́bá wo hadisi ọ̀dá fẹ́ ní ìsọ̀rí Muslim sọ pé torí ìsọ̀ yẹn lọ́lọ́ fi sọ ayà kalifà náà sẹ́lá pé yá ayyuhal ladhina amanu ẹ̀yìn tẹ́ gbọ́lọ́ bàbọ́ la takunu kal ladhina adaw Musa ẹ má dàbí àwọn èèyàn tán ṣe sùtá fánà ìgbésà sùtá wọ́n ṣe fún sùtá wípé aṣòpá ni fabarra'ahu Allahu mimma qala ọlọ́wọ́n bá fọ́ ọmọ bí kan ó fi hàn pé kìí síbẹ̀ wa kana 'inda Allahi wajīha ẹni tó nípò tó láyé lọ́dọọlọ́ so ọlọ́run bá wá gbogbo ọ̀nà tí àbùkù òfin ní káwọn ànábì ọlọ́run bá rẹ̀ àdísì yìí náà wá sọ pé ara àpọ́nlé ànábì ni wípé ó níyàwó ó sì bá ìyàwó rẹ̀ lòpọ̀ ó dẹ̀ lágbára àti bá wọn lòpọ̀ ẹni tó ń sọ dábò ẹni sex machine tẹ̀sán ẹ̀rí rẹ̀ dà òyìnbó nìkan lẹ́sọ sex machine tẹ̀sán correct náà òyìnbó lọ sex toys wọ́n pè sex machine ẹgbọ́ kì í ṣe wọ́ọ̀dù tán lónìí torí wọ́ọ̀dù ilé ìtẹ́lẹ̀ tó wá fi dágbò nǹkan rú èyí tó yẹ tẹ́ ẹ̀rí tú àyà kẹtú àdíìsì kẹ́rọ èèyàn ẹ̀rí ṣe òyìnbó lẹ́ ń sọ òyìnbó lò tó kọ̀rẹ́jì so yíò àlàyé ilé ìrìnbá mo rò pé báyá tábà sọ pé báyá káyọ̀ bá gbére question kátó wá sọ pàájú rẹ̀ lórí àdíìsì yẹn ọlọ́mà fún wa láti ẹ̀sìn rẹ̀ wọ́n ti bá wa ṣàlàyé nípa àdísì wípé àníbà Muhammad sallallahu alayhi wa sallam wípé àwọn kan wọ́n sọ wípé ànábì sallallahu alayhi wa sallam àwọn ìyàwó rẹ̀ ni wọ́n bá lò papọ̀ kódà nìkan tẹ̀sọ́ níbi wípé látàftà ṣáì mẹ́bù kọ́ lọ sọ pé látàftà ṣáì tọ́ wọ́n gbé sí wọn lẹ́nu ni wọ́n gbé látàftà ṣáì kò sínú àdísì wọ́n gbé sí wọn láti wọ̀jọ̀ lẹ nígbà tá gbé sí wọn lẹ́nu wọ́n yí ìyọ̀ lẹ àwọn náà ti ń gbà torí pé kéèsì bó bá fẹ́ nu wọn náà mú o pé ṣé ó dàtí ẹ̀fà bùkán bùkọ́rí iná bùkọ́rí ẹni àwọn akẹ́kọ̀ọ́ bùkọ́rí náà wọ́n lò fún ẹ̀jẹ̀ bá wa já gbó káwọn jẹ ìsinmi ó rí sinmi o ó gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ àtòjíṣẹ́ rẹ̀ ni tó ń pè sí mi tó bá wà kò sí sinmi fi ń bẹ̀yìn òbí lóhùn fún tẹ̀lé ọ̀rọ̀ àtòjíṣẹ́ tó bá lára yìí ló bá ṣe sí kò ṣe bó bá ti lára yìí kò fi lẹ àmọ́ kó sọ pé níṣẹ́ ẹ̀wà parọ́ ni irọ́ òdìrán o bẹ́ẹ̀ sọ òyìnbó jù bẹ́ẹ̀ lọ àwọn agbóyìnbó ẹgbọ́ kéwú ni wọ́n mọ̀ yín mọ̀ kéwú ni ẹ fèsì bẹ́ẹ̀ bá fèsì òyìnbó ẹ̀ lè compete dáadáa bẹ́ẹ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sáyẹ́ǹsì mélòó lẹ mọ̀ ẹ̀yin ṣe sáyẹ́ǹsì ni jẹ́bẹ̀ ká ni kéwú tí wọ́n mọ̀ yín mọ̀ òun náà ní ẹ jókòó sí òun ní ẹ jókòó sí òun ní ẹ jókòó sí ibẹ̀ ni yíyín wà kẹ́ẹ̀sì ló láti fi ṣe ẹ̀sìn tó lálàáfíà gbogbo wa la mọ̀ kọ́lọ̀ kó kẹ́ ṣe Abdullaah lórí kó kẹ́ wọn
kó sàmójúkò fún wọn ibi tá bá kù sí kọ́lọ̀ bá kó sàmójúkò fún wọn èmi ò sọ pé kò ṣe gbogbo tí bàbá sọ lè mí gbà gbogbo ló kọ̀rẹ́ tó ṣùgbọ́n afá ńláńlá ni wọn kọ́lọ̀ kò ṣe dáadáa fún wọn níjọ́ ìgbéyà bá gbọ́ máa lọ́mọ kí iṣẹ́ ara ń bá dé níta àníjọ́ tó bá fẹ́ ṣe ṣàhádà níta fi ròyìn yín ni ìhìyà abutọ́lá èmi díìnì lọ́bẹ̀ yìí ẹ̀yin ọmọ ogun ìmọ̀ ẹ̀sìn níṣẹ́ ara ń pè kọ̀dẹ̀ ánà nìdọ́rù ẹ̀yin ọmọ ogun ìmọ̀ ẹ̀sìn ogun ti dé ẹ̀yin ọmọ ogun ìmọ̀ ẹ̀sìn kìí sẹ́yìn ọmọ ogun ìmọ̀ ìbò kìí sẹ́yìn ọmọ ogun ìmọ̀ makàn ọ̀lẹ́ka newspaper kó sọ pé wọ́n ní nínú news lónìí wọ́n ní China kọ́ àbí ìtàbí bẹ̀rẹ̀ pé ìyá àtọ́lá ilmi díìnì ẹ̀yin ọmọ ogun ìmọ̀ ẹ̀sìn ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa sọ ọdún táwà ń sọ ẹ̀bẹ́ ni kéwẹ́sì sí ní tọ̀pọ̀ wọn ni ó ṣe gbọ́pọ̀ lọ́mú ìwé òṣè sáyẹ́ǹsì òòrùn òkè tó kàwé ẹni tó wá ní sáyẹ́ǹsì wá lọ pé ẹ̀yin la fẹ́ ṣe ẹ̀dẹ́kùn bó lọ́rọ̀ yìí ṣe ní ẹ̀sìn wọ́n wá ní wọ́n tako sáyẹ́ǹsì tí wò ṣe dákun ó tako sáyẹ́ǹsì èyí gbẹ́ oní sáyẹ́ǹsì gbé wá pẹ́tọ̀ ẹ̀yin la fẹ́ ṣe bá a sọ tẹ́lẹ̀ sọ̀rọ̀ tako sáyẹ́ǹsì sẹ́wọ̀n ní sáyẹ́ǹsì ni àbí ẹbí tí Ádámù sọ náà àyìmú nẹ́sà olùmọ̀ lẹ́sà ẹbìrí àrìjálù ní wọ́n bí ẹbá àwọn èèyàn nímọ̀ ìmọ̀tọ́ ẹbá àwọn èèyàn ńláńlá ọmọ yes but níbẹ̀rẹ̀ ìdábẹ̀ ni àbútọ́lá ilmi díì náà pè yí ẹlẹ́sìn ní wọ́n dẹ́sìn inú wọ́n bá sọ ní wọ́n ta pọpọlọ rẹ̀ àdísì Bukhari ò ta pọpọlọ dọ́kítọ̀ mọ́ medical doctor kò ta pọpọlọ engineer kò ta pọpọlọ political scientist kò ta pọpọlọ economist ẹwọ́n ta pọpọlọ ẹni tó ṣe Arabic ń ta pọpọlọ ẹni tó ṣe Islamic studies ń ta pọpọlọ ẹni tó ṣe hadith ń ta pọpọlọ ẹni tó ṣe fiqh ń ta pọpọlọ ẹni tó ṣe sharia ń ta pọpọlọ ẹni tó ṣe gbọ́nà òbíyà bọ̀kọ́ bá ti pín ìlẹ̀ wá ṣe kọ́ pẹ́ bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ wá kàwé ìjọba kọ́ wà láde ẹ̀rí ẹ̀sìn mọ́ra ọlọ́pàá kókó yayọ kó tún gbogbo wa ṣe kó tún gbogbo wa ṣe so bá dìsì yẹn ṣe rú ẹ má parọ́ mọ́ bẹ́ẹ̀ bá níbi ìtẹ́ bá fẹ́ sọ ẹ sọ pẹ̀lú ẹ̀rí ẹ sì rí pé àwọn àfáàdì sàlàyé rẹ̀ wọ́n tó lè yín bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ tẹ́ ń yọ ká tẹ́ ń bọ́ sẹ́gbẹ́ yìí tẹ́ ń fáwọn èèyàn nọ́mbà yìí tẹ́ dúdú yìí ní ìsìn tẹ́ wàá gbá àmọ́ kùrárì ẹ̀tọ́ àtàkàrù kan mẹ́wọ̀n ọlọ́mọba kó tún gbogbo wa ṣe o kó ló wà fún nǹkan dáadáa èyí tó à ń ṣe ìtọ́nà fi pọ́n wa lẹ́yìn sí ọlọ́mọjú àpọ̀lẹ̀ rẹ̀ lọ́rọ̀ wa kọ́lọ́run wa já lè gbọ́ra wa yé kó sì pé orí ẹ̀sìn yìí náà gbọ́ wájú wa ẹ̀sìn tó lálàáfíà yìí pẹ̀lú ẹ̀rí kọ́lọ́run wa ṣe ìṣòro ọ̀sọ́dúnrún fún wa bá a bá ti ń gbọ́ kó já lè gbà ìtàbá mú kàlùkù bá kù sí kọ́lọ́run àpótún wa. àmín kọ́lọ́run wa sàwọn afáwa ní ẹ̀sùn náà kọ́lọ́run wa sàwọn afáwa ní ẹ̀sùn olóore so fún àǹfààní tí sọ kódà stars èyí tẹ́ fèsì sí lórí pé bóò ní alásìsì mọ̀ yẹn mo ti gbọ́ lẹ́nu ẹnìkan rí òun ṣe tó wá sàwọn ilé lárúbáwá lòun kíní ló wà wéètì lòun wà òun ò sí ẹ̀ sọ pé àlàbí ò ní kápá òun sọ pé táwọn lè sọ yìí òun ò dẹ̀ parọ́ wípé láti gbogbo gbà ẹnu ìṣòro ní ni pé bẹ́ẹ̀ ló máa ṣe mọ̀ tó bá sì ti gbọ́rọ̀ àdísí pé ìyàwó Aisha gan ló wulẹ̀ kọ̀ọ̀kan sọ gbà náà bí ìmọ̀ tọ gbogbo àwọn ìyàwó rẹ̀ kò sátò ní jiyàn. Bukhari ti keep ẹ̀ only the first hadith. Kó bá sì dára fún ìmọ̀ Bukhari so wọ́n jẹ́ kó wá pé náà àdísù yìí kò sí ń bì kankan bẹ́ẹ̀ wípé gbogbo òru kò dẹ̀ tapáyà kúrán tẹ̀ ń wá tó lè sọ pé káàdì bí wọ́n fi gbogbo òru kó mọ̀ fi kírun tápẹ́ kó wà ní láyè láti súnmọ́ ìyàwó rẹ̀ bákan náà ni wípé káwọn sọ wípé ànábì sọ wá ní kúwà tó báyìí ni a fi ń tàbùkù ànábì ni sallallahu alaihi wasallam ibi tá a ti fi kóyìn bá ànábì òǹgá ní káròyìn ànábì pẹ̀lú wípé ẹni tó ní agbára tó pọ̀ ni tí ó sì tún dín ìbádà rẹ̀ lọ́wọ́ tí ó sì tún dín ìbádà rẹ̀ lọ́wọ́ so tábà ní ìbéèrè kan sí ìkejì aláǹfààní àti ìpè wọlé báyìí so kí àwọn ṣe pàtó tó mọ continue torí ní ẹ̀rí pé ní last lecture tá a ṣe wọ́n fẹ́ fún wa ní látara páwọn èèyàn gbà mí wọ́n defend àwọn àfa wọn kásì tiẹ̀ tó lọ sí ibi ibẹ̀ wọn gbogbo àwọn tó ń pariwo wípé àìmọye àṣìṣe tí ń bẹ ní ọwọ́ tiwa náà kàn dákẹ́ ni o akàndákẹ́ àfihàn yín kó jáde ni o dẹ̀mọ̀ ni
tó bá láṣìṣe ìdí ìsáṣìṣe gan mọ̀ sọ ìdí ìsáṣìṣe sọ tó bá láṣìṣe kò jáde ìtẹ́yìn understand ni wípé àwọn afẹ́kẹ́ ẹ̀sùn àṣìṣe wa gan ni àwọn wà fi kọ́ ìlẹ́kọ̀ọ́ wípé àṣìṣe tẹ́ ẹ̀sọ́ ń pa wà yìí o àwọn wà túnbẹ̀ sí àwọn ń bẹ́lọ̀ kẹrí kan mú wá ní ẹ̀yìn lẹ́yìn ìfẹ́ rí yẹn àwọn tí ò ṣàṣìṣe gan tí ò sí ẹjọ́ àwọn táwọn sọ̀rọ̀ nípa tẹ́ ń sọ gan ẹmọ̀ fún wọn ní rádù lórí ẹ wá ní àmọ́ tí iná àkànfẹ́ sọ ní o tábà kó jáde kó wá jọ torí ọlọ́run fún ìpamọ́ ọlọ́run kó bọ kó wá so àwọn bá ẹni pé ní lecture ta tí sheikh bá wa ṣe lọ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa wípé táàpù èèyàn bá ṣe mistake so yẹ kéèyàn ó dọwọ́ bò ní àbíbò wọ́n wá fẹ́ fún àwọn èèyàn ní mọ̀ràn lórí pé bóò ní ṣe wọ́n bá fà gan lò táàpù èèyàn bá ṣe mistake torí tí sáwọn lè ní wípé àfáà ńlá àwọn wà sáà ti ṣe àwọn àwọn sọ pé bóun ti wá sí jẹ́ nǹkan tó lọ sí ìbéèrè àwọn tá a bá ní ìbéèrè kan sí ìkejì a ní àǹfààní láti pè wọlé báyìí a lè pè 090 31 32 41 12 090 31 32 41 12 tá a bá ní ìbéèrè kan tàbí náà ìkejì náà báyìí ló ń lọ lójú screen yẹn o àwọn muslim àwọn èèyàn sọ pé lóòrò àwọn èèyàn ti sọ pé bóyá kí sásùmọ̀ continue lọ ní before month green bí o ẹ̀wà tá bá ní ìbéèrè kan sí kejì aláǹfààní àti pè wọlé torí àtijọ́ yìí àwọn èèyàn sọ pé báwọn fẹ́ béèrè àwọn béèrè kan àwọn òdẹ̀ráyè béèrè ìbéèrè yẹn so ẹ̀yẹ́ káwọn èèyàn béèrè náà kó tó bá ṣe kọ́ wọ́n máa continue ẹjọ́ ẹ jẹ́ kí káfáwọn yẹn láyé kí wọ́n pè wọlé. الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. نعم ẹnìkan ti ń pè wọlé abẹ́ni tí kò bá sí ìbéèrè rẹ o pé ẹnìkan ti pè wọlé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Náà yọra bẹ́ẹ̀ lórí ètò láwà. Ẹjọ́ ìbéèrè tí fẹ́ bẹ̀rẹ̀ ní pé kọ́lá àwọn mádàm tí wọ́n ṣàlàyé àdéhìí náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti lo káánà nínú olóhùn àdéhìí. Bẹ́ẹ̀ni. Ìpè tó ń túmọ̀ sí pé bí òṣèlú àwọn sálà máa ń ṣe lójoojúmọ́ àti ní gbogbo ìgbà ẹjọ́ afẹ́rẹ́ kí àwọn olùkọ́ wa wọ́n bá wa sọ àmọ́lẹ̀ sí àárín yẹn. Ní gbogbo bí òṣèlú àwọn sọ àti lo káánà ẹ bá ti lo káánà ní àdéhìí. Wọ́n túmọ̀ sí pé nǹkan yẹn ẹ tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà ìjọba ní bọ́bá wa ara Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. So wúrà àwọn ṣèkù wa ti gbọ́ ìbéèrè ẹnìkan míì tó ti ń pè. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Azanda alaikum ya Sheikh. Àmín. Ọlọ́run àti ìràfíìsà. Àmín. Ìbéèrè mi pé àwọn tó máa ti comparative lecture yẹn like dáwà. So ojú wo ni Islam fi wò lórí pé àwọn tó sọ pé tó máa ti comparative dáwà yẹn wọ́n mọ̀ pé àwọn ti ní like access sí láti mọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn. Abẹ́kẹ́ àwọn òṣìṣẹ́ tó wà lórí ẹ̀. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó rápá ti ní ìbéèrè méjì.
so ìbéèrè alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ pé kánà wà nínú hadith yẹn pé kánà yẹn dẹ̀ túmọ̀ sí báyìí bí n ṣe ní gbogbo ìgbà ni. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Àkọ́kọ́ kí kánà wà ń bí hadith sọ pé gbogbo ìgbà lómi ó lè mí níbẹ̀ lédè ó lè mí níbẹ̀ lédè ó lè mí níbẹ̀ lédè ṣùgbọ́n nígbà míì bẹ̀ kọ́lá tó bá mí ní ẹ̀lédè tá a bá rá àwọn ẹ̀rí mi torí kìí ṣe bẹ́ kìí ṣe túláàsì ní ká lọ kánà lọ́rùn in tí kánà kàn mí ní pé kì ní ẹ̀ṣẹ̀lẹ̀ rí ó lè mí ní pé nígbà mí pé gbogbo gbà ní oṣù mọ́ tá a bá rá àwọn ẹ̀rí mi fẹ́ṣẹ̀ tẹ́yìn ó mọ̀ lélẹ̀ ọ̀dà tó bá ìpé tá a bá sọ ní pé gbogbo gbà bá ní ìtumọ̀ táàdìsì bá mi ṣé àwọ̀ òfẹ́ kan mọ́ hadisi wípé Aisha sọ wípé Ànábì sallallahu alaihi wasallam tó bá dàbí hadisi Bukhari sọ pé Ànábì sallallahu alaihi wasallam tó bá ti dẹ̀yìn asri àwọn ìyàwó rẹ̀ yóò fi sí tiwọn lẹ́yọ kọ̀ọ̀kan tí ó jòkó tì wọ́n tí ó bá wọn sọ̀rọ̀ ló bá ti tán títí tó fi wá délé ẹni tó ń bá kàn alẹ́ ìjọ tọ́pọ̀ ọ̀dọ̀ ẹ̀ ní wàásù ọ̀kan ìkéjì sí gbogbo alámàdísì ibn Abbas tó sọ pé bitu inda khalati Maimuna mo sùn lọ́dọ̀ ẹni tó jẹ́ ìgbọ́n ìyá mi Maimuna ìjọ ọ̀dọ̀ ìyá níbi sùn jọ àbí ó di méjì ìké ìta gbogbo alámàdísì bá ní sọ́sọ́lá ńgbà tó rẹ̀ ní ń bèèrè ọ̀dọ̀ ta ni mo wà lọ́la ọ̀dọ̀ ta ni mo wà lọ́la ọ̀dọ̀ ma pé tó gbé ń wò kúnjọ́ òun ló kànjọ Aisha níbo aláàmà so bọ́ọ̀lù bẹ́ẹ̀ ní ṣe pọ̀ yìí ní ṣe pọ̀ kálukú pé àwọn ìyàwó Ànábì lọ́jọ́ tiwọn gbogbo aláàmà wípé Sáúdà ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ogun ọjọ́ rẹ̀ ìjọba ìjẹ́ ogun Aisha pẹ̀tọ̀ níjọba ẹ̀kọ́ ọlọ́dọ̀ mi kánà mi wà lọ́dọ̀ rẹ̀ nígbà táwọn gbélé ìkìlá arábù kan kánà sí. tó wáyé pé kánà dẹ̀ ni kò yẹ káwulẹ̀ mọ́ rí àwọn ilé náà nítorí pé kò ní ó ti jẹ́ kó jojúmọ́ lánàá ní ìṣòro kì í ṣe bẹ́ẹ̀ kánà lè rí ní orílẹ̀ èdè ìlú ó lè mọ́ mi ní ẹ̀ngbà mi lédè lágbáwá ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀rí ta rí pé àwọn ìyàwó kọ̀ọ̀kan lọ́jọ́ tó ń pé fún wọn tó pẹ̀lú àwọn ẹ̀rí ìlọ́wọ́ àtúkánà ìgbẹ́gbẹ́ ojoojúmọ́ báyìí náà ni kò rí